واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون. الحمد لله الذي جعل سنة بيان كتابه القرآن، والصلاة والسلام على نبيه محمد وعلى آله وصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين. إن خير الحديث كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó dá wa. Ọlọ́run wa ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó ṣe ní òjíṣẹ́ tó rán sí wa. Ọlọ́run wa fi wá sínú àwọn tí wọ́n tẹ̀lé sunna nabi. abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala, ọba tí ó darí wa sínú àgbọ́yé sunna tó sì ní a máa tẹ̀lé sunna náà. Ọlọ́run ọba náà lọ́ba tí a dúpẹ́ fún. Àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó bá Ànábì wa Muhammad, kó bá àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó tẹ̀lé àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tí yó dáa jù nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Al-Qur'an. èyí tó dáa jù nínú ojú ọ̀nà tí èèyàn máa ń tẹ̀lé òun náà ni sunna Ànábì wa Muhammad. abẹ́rẹ́ ọba aláàánú, ọba alágbára, sunna Ànábì náà kọ́lọ́mọ́sá jẹ́ ọ̀ràn wá lọ́rùn, kọ́lọ́n jẹ́ àlè máa tẹ̀lé. tàbá wá ń tẹ̀lé kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sìn fún wa. gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn Ọlọ́run, tá a bá ti wọnú Al-Qur'an tí a bá ti bá ń bẹ̀, àwọn náà àdìsí àbá ń bẹ̀, wọ́n yí pé lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kíni, bídíà ni wọ́n máa ń pè é. ìta Ànábì ọba ti ṣe téèyàn bá ti ń ṣe tó bá wá pè lẹ́sìn tí èsì pa Ànábì ṣe síwájú ẹ̀kọ́ tó ṣe ni wọ́n ń pè ládàádálẹ̀. àdádálẹ̀ ni bídíà, gbogbo bídíà pátá ìsọnù ni. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé àsọnù, kọ́lọ́mọsá ìgbà lẹ́sìn fún ẹnìkọ̀ọ̀kan wa. mo kí gbogbo àwa mùsùlùmí ní àdúgbò tí a wà yìí. mo kí àwọn ẹni tí Ọlọ́run bá lò fún sábàbí lérí ètò tí a fẹ́ ṣe yìí. mo kí àwọn màmá wa àgbà, mo sì kí gbogbo àwọn fámìlì lápapọ̀ àti gbogbo àwa jàmáà mùsùlùmí. abẹ́lẹ́ nínú àánú rẹ̀, àwọn Ramadan tí a ń gbà kọ́lọ́mọ́sá jẹ́ àfẹ̀mí gbàjẹ́ o. àwọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá eléyìí ní àgbà mọ́fẹ́ni kọ̀ọ̀kan wa, kọ́lọ́mọ́sá jẹ́ àsọ̀pọ̀lọpọ̀ láyé ọlágbára Ọlọ́run ọba wa. mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n bẹ̀ ń kalẹ̀ àti gbogbo àwọn bàbá wa àti gbogbo àwọn ọ̀dọ́, ipò àlàáfíà Ọlọ́run kó máa bẹ́ni kọ̀ọ̀kan wa. ètí wọ́n ní kí agbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí òun náà ni makanatu sunnati fil islami wa fawaiduha wa fawaidu ittiba'i sunnati rasulillahi sallallahu alayhi wa sallam. kí la ń pè ní sunna? ipò wo ni sunna wà nínú islam? àwọn wo ni wọ́n ń pè ní onísunna? ẹni bá ń tẹ̀lé sunna Ànábì wa Muhammad, ládàá wo ni ó jẹ láyé ń bí àtijọ́ alkiyama? ẹ̀yọ́ mayami, ẹ̀dí akọ́kọ́ gbà pé al-ghayatu min khaliqil khaliqi ibadatullahi wahdahu la sharika lah. Ọlọ́run ọba aláàdáwa ó dá wa wá sílé ayé. bó ṣe dá wa wá sílé ayé yẹn, ó dá wa fún ìdí pàtàkì kan ni. Ọlọ́run ó dá wa nítorí eré, torí Ọlọ́run ọba gan kìí sọba tí ṣeré. A'udhu billahi minash shaitani rajim.
ọlọ́run ní wa ma khalaqna as-samawati wal arda wa ma baynahuma la'ibin ọlọ́run bá ní sánmà àtilẹ̀ tẹ́ẹ̀rí tá a dá yẹn àdá nítorí eré o ẹ̀yin tẹ́ akó síbẹ̀ tẹ́ ń gbé eré ilẹ̀ tẹ́ ń bẹ lábẹ́ sánmà ẹ̀yin náà má ṣeré o ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní tẹ́ ẹ̀ bá máa ń tó ẹ torí ẹ̀ wálé ayé nítorí kẹ́ wá ṣẹ̀sìn ni o èmi ọlọ́run nìkan náà ni ẹ̀ ṣẹ̀sìn illa liya'buduni mo dá yín kẹ́ wá sìn mí tábàtí wá délé ayé kí láà máa ṣe jàmá àwọn àsìn ọlọ́run àwọn àsìn lọ́mọ owó làwọn wákàkì owó bàbá ti jáde láàárọ̀ báyìí ọ̀dàlẹ̀ ẹlòmíì kan sùn lóru àìsùn tí ó sùn yẹ kí ní wá jàmá owó ìjọba ní ká máa owó jàmá ọlọ́run sọ̀nù Kùránì onífọ́ọ̀mù ṣú fi manakibiha wa kulu min rizqihi ọlọ́run ní ẹ jáde ẹ wá rísìkì lọ ó sì lọ́wọ́ dá wa fún kankan àbẹ̀sìn ó wá tó ní ká wá rísìkì lọ àrísìkì tó ní á wá lọ yẹn ó ní ká wá lọ ká lè bá a lò ó kó lè bá a rọ̀ wá lọ́rùn kó lè bá a jẹ́ kí ìjọsìn ó ṣe kí ni kó rọ̀ wá lọ́rùn la fi ń wá rísìkì. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó wá sọ nínú al-Qur'an al-Karim ó ní wabtaghi fima ataka Allahu dara al-akhirah ọlọ́wọ́n bá ní gbogbo ntẹ́ bá wọn lé ayé lárísìkì ẹ máa wá kẹ́ ẹ wá máa lò ó fẹ́ sìn kó lè ràn yín lọ́wọ́ láti lọ lè wà al-janna lọ́rùn. a jẹ́ pé owó táwọn náà wá nítorí kí ni jama nítorí ẹ̀sìn ìjọ yẹn bá ti gbọ́ ọyẹ́ báwọn ìjọ náà lè yẹn gbádùn o ìjọ lè yẹn ṣe kí ni ìjọ lè yẹn gbádùn o tọ́wọ́ ti jẹ́ pé à ń wá owó nítorí pé ká lè mọ̀ pé mo lówó à ń wá ọlá nítorí pé ká lè mọ̀ pé mi náà lọ́lá àwa kírun lásìkò àgbàwẹ̀ àsìnlọ́hún òfò ni ó kọ́lọ́mọdé àsòfò ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìgbà ọ̀dá wa tán ọwọ́ adá wa nítorí kálímà yìí kálímà kì ká máa dúpẹ́ fún bàbá ti jí báyìí Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah Allahu akbar ìtọ́lọ́n fẹ́ káwá sí láyé nìyẹn jẹ́mọ́ ẹni tí ó bá ti ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run ní ọ̀rọ̀ rẹ̀ burú jẹ́ ẹranko lọ ọlọ́run ní ulaika kal an'am ọlọ́run láwọn tí ò sì bá dà tí wọ́n ò sí lọ́hùn ọlọ́run ní wọ́n dàbí ẹranko oníbàlẹ́hùn adallu sabila ọlọ́run ní kọ́dà ẹranko tó yá jù wọn lọ. àtẹ̀tẹ̀nìkan wọn náà sọ̀rọ̀ tó ní ẹranko ni ọ́ èèyàn ọjà èèyàn ó ṣe kí ni jama èèyàn ọjà pé ẹranko ni ẹ́ nítorí pé àgbà pé èèyàn gbọ́dọ̀ ju ẹranko lọ èyí ni èèyàn ti máa ń sin lọ wa laqad karramna bani Adam àwọn tó lọ ń gbà pọ́nlé fún àwọn ẹlẹ́sìn sẹ́yìn àwọn tí wọ́n ò sin ọlọ́run ọba àwọn tí wọ́n ọlọ́run ọba ní wọ́n dà gẹ́gẹ́ bí ẹranko ọlọ́run kọ́ dà ẹranko tó sàn jù wọ́n lọ ọlọ́run mọ̀ ṣe wá ẹranko lérí ilẹ̀ ọlọ́run o ẹranko tí ń gun jíìpù ẹranko tí ń kọ́lé mansion ẹranko tí ń lọ London tó ń lọ Amẹ́ríkà ẹranko tí ń darí kọ́mpìnì èèyàn làwọn yẹn ń pè é àmọ́ àgbà tí ò ti kírun ọlọ́run ní ọ̀rọ̀ rẹ̀ kò lè lójútùú mọ́ èèyàn máa yá mi ẹ dákun ẹ má jẹ́sìn ọbọ̀ o bàbá ti jí láàárọ̀ kásálù wàlá ká kírun tó bá tún ṣe díẹ̀ ká tún kí zori ká kí asuri ká kí magribi ká kí isha bàbá tún dòrò ká tún dìde ká ṣe náfìlà tí pápá ká bàbá yọ ká tó kírun zori okiduha rákà méjì mẹ́rin mẹ́fà mẹ́jọ èyí tí pẹ́ bá ká ń bẹ̀ gbogbo tó ń ṣe yẹn òun ṣe ń tọ́lọ̀ Allah torí ẹ̀dá òní o ká máa wá arísìkí ká máa wá díje mímu lẹ́mìí pé tá a bá rí arísìkí náà
á fi sin ọlọ́run tabari arísìkí náà á nà sójú ọ̀nà ọlọ́run tabari arísìkí náà á fi tọ́jú òbí wa méjèèjì á fi tọ́jú ìyàwó àtọmọ sórí ìgbà tánìyàn rí ti da bó o ṣe lọ tó ń bọ̀ náà òun sì wá kà sípò pé òun sin ọlọ́run torí àníyàn tó ní lérí owó tó ń wáyé àníyàn pé ọ̀fẹ́ fi ṣe kíni ọ̀fẹ́ fi ṣe ìbádà ni. ẹ̀rọ mayami al-islam ẹ̀rẹ́sì islam èyí táwọn ń bẹ̀ yìí ẹ̀jẹ̀ á máa dúpẹ́ o ẹni tọ́lọ́run bá fẹ́ ní máa ń invite síbẹ̀ ẹni tọ́lọ́run bá fẹ́ ní máa ń fọ̀nà mà ká máa bẹ lọ́wọ́ bá ipe kọ́dákun àwa àtọmọ wa àti ẹnadìran wa kọ́lọ́mọdé àṣẹṣe mi lẹ́yìn islam nítorí lẹ́yìn islam orí burúkú lẹ́yìn ẹ̀sìn islam sẹ́ orí burúkú ló tún kù lóṣù kejì òpin mẹ́ta ọlọ́ni inna dina inda Allahi al-islam ọlọ́ni islam nìkan náà lẹ̀sìn tí wọ́n fẹ́ kẹ́ ṣe o ẹ̀sìn ìbọ̀rìṣà ẹ̀sìn ìṣẹ̀ṣe àtẹ̀sìn ìbílẹ̀ àtẹ̀sìn alọ́sọ́ọ̀sì ọlọ́wọ́n bá lóun ọ̀fẹ́ o islam lòun fẹ́ kẹ́ ṣe kíni kẹ́ máa ṣe. ó ní wọ́n máa yẹbi tẹ́gẹ́ gẹ́gẹ́ islam dínà ọlọ́run lẹ́ni tó bá lọ lè mú ẹ̀sìn míì tí bá ń ṣe tí ì bá ń ṣe islam fala yuqbala minhu ọlọ́run ní òun ò ní gbà lọ́wọ́ rẹ̀ tó bá dọ̀run torí ẹ̀sìn nìkan là á máa mú lọ́run ilé rẹ̀ ó padà filẹ̀ mọ́tò rẹ̀ ó padà páàkì ẹ̀ka lẹ̀ tó wọ sàárè lọ òòrè àwọn ìyàwó rẹ̀ ó padà pa wọ́n ti básùkú bá ti tó ẹlòmíì ó padà fẹ́ wọn nítorí àwọn ọkọ rẹ̀ tí òjò ṣe náà wọn bá yẹ ọ̀tọ́lọ́n bá lásìkò yá ó padà filẹ̀ yóò wá fẹ́ ẹlòmíì náà máa wá sùn lórí bẹ́ẹ̀rẹ̀ náà máa gbénu fúláàtì rẹ̀ ọjà kọ́mpìnì ẹlòmíì náà padà máa hẹ́ di ibẹ̀ nígbà wọn bá ti kíwọ́ bọnú sáré ní tó mú lọ́rùn ẹ̀sìn ni o lọ́lọ́run aláàfin ní yá ayọ̀ lẹ́dínà àmọ̀nù ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo ó ní taqullaha haqqa tuqati ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù mi o wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú láyé àfikẹ́ kú ní muslim ọlọ́mọsàdì á kú ní mùsùlùmí o ọlọ́gbàrá ọlọ́run ọba wa ọlọ́run ni wọ́n máa yẹ bẹ́tẹ́ gẹ́gẹ́ islam dínà bẹ́ẹ̀ bá gbé sí mi dọ́run fala yuqbala minhu ọlọ́run láà nígbà lọ́wọ́ ẹ̀ tí ì bá ti jẹ́ islam owó fil akhirah tó bá di ọ̀run táwọn yẹn ń wà ní janna lọ minal khasirin nínú òfò láfòun sí nínú ná ọwọ́ sófò gbogbo wàhálà tó ṣe lé ayé ṣé ọ̀sẹ̀ ni tí ò lẹ́sìn jàmọ́ ní tí kálukú ṣe lọ́yà tọ̀tọ̀ tó o bá ti jẹ́ kí Allah ọba tó dá ọ ló ń sìn ọba tó dá sánmà tilẹ̀ tó dá gbogbo nǹkan nítorí sìn yẹn òfò ni tó bá ti jáde kìámà kò ní sí ládàá kan tó wọ́n fún ọ lérí ẹ̀ gbọ́dọ̀ bá wá rí báyìí ìsìláàmù náà bó láṣẹ wá rí ṣe torí tábà ní wàhálà òde wàhálà ti dé èso ti napá èso ti nasẹ̀ ó ti gbé àwọn ọmọ ogun rẹ̀ dìde kí wọ́n máa bà síláàmù jẹ́ kí wọ́n máa dà síláàmù rú àwọn kan máa ṣàṣe ètò àwọn kan máa ṣàṣe jù kọ́dọ̀ àwọn kan máa dá ìrújú lẹ̀ sínú ẹ̀sìn yín tẹ́ ẹ̀ fi ní rẹ́sìn náà gbére wájú ọlọ́run àṣeyọrí rẹ kì í ṣe pé ọ̀rá mọ́tò ọ̀rálẹ̀ o ó bímọ ká ṣeyọrí o mo lọ́kọ mo níyàwó mo ṣe má lédè ká ṣeyọrí o ọ̀ máa ṣeyọrí wala tamutunna illa wa antum muslimun kò kú sínú islam òun náà làṣeyọrí ayé tó wáyé tó islam náà ó wá ń bùkátà àgbọ́yé islam tí ọlọ́run rí fásitì ó ń bùkátà kéèyàn gbọ́yé kí ni wọ́n ń pè ní islam huwa al-istislamu lillah òun náà ní ká diwọ́jú sọlẹ̀ fọlọ́run ọba bí tawhidi ipe kò sọba kan tó lẹ́tọ̀ sí ẹ̀sìn wọn lẹ́yìn ọlọ́ a sì gbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn rẹ̀ wal inqiyadu lahu bi ta'a kásì máa tẹ̀lé àṣẹ rẹ̀ nínú Qur'an ìtí wọ́n pè ní islam ni wal bara'atu mina shirki wa alihi kásì bọ́ra ká bọ́sẹ̀ kúrò níbi ẹbọ àtàwọn tí wọ́n ń ṣẹbọ ìtí wọ́n pè ní definition islam ni ẹ̀rẹ́ ní tí ó bá ti ní ìgbàgbọ́ kì í ṣe muslim ẹni tí ó bá ti tẹ̀lé tọ́lọ́run ọba kí láǹfààní ìsìláàmù tó ọlọ́run jẹ́ mùsùlùmí ó tẹ̀lé àṣẹ ọlọ́run ní máa ṣe ó ṣe ọlọ́run ní má ṣe ló ń ṣe kí wọ́n lè túmọ̀ ìsìláàmù tó ló ń ṣe ìjọba ń pè ní ìsìláàmù al-Qur'ani ni ìjọba ń pè ní ìsìláàmù òun náà ní sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam méjèèjì náà látọ́ka tí a máa tẹ̀lé tí ó máa tọ́ka wa lọ síbi ẹ̀sìn ọlọ́run tó bá ti fẹ́ sin lọ́wọ́ ọba ó sí Qur'an tó bá ti fẹ́ sin lọ́wọ́ ọba kò sí hadisi òun náà wọ́n pè ní sunna ẹ̀yọ́ mayami ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa ọlọ́run ní jẹ́ amúlẹ̀ lófo ọlọ́run ní jẹ́ adé ọ̀run mọ́tọ́ o àwọn èèyàn ti lọ wọ́n ti lọ wọn bá ìsìlámù lọ́run àwọn sì wọn lè padà mọ́ tí wọ́n ti tán síbẹ̀ nìyẹn ìsìlámù wa kọ́ lọ́mọdé ó bàjẹ́ o
bó ló ṣe wá gbọ́ ìsìlámù náà yé o lè gbọ́ ìsìlámù yé àfi kọ́ onítìrà méjì tó máa wo ìsìlámù ń bẹ̀ ọ máa mú ìsìlámù ń bẹ̀ alákọ̀ọ́kọ́ alukur'an kí ni ẹlẹ́kejì sunna. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní fa in tanaza'tum fi shay'in ọlọ́wọ́n bá ní tí ọ̀rọ̀ kan bá di ẹjọ́ láàrin yín lérí ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ̀ rójútu ẹ̀ mọ́ tẹ́ ẹ̀ wá mẹni tó correct ẹ̀ mẹni tó right ọlọ́wọ́n bá ní faruddu ila Allah ọlọ́wọ́n ní ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ lè ṣí Kùránì war rasul ẹ ti padà sínú sunna rẹ̀ sunna nabi ẹ padà sí ọ̀dọ̀ ọlọ́run ẹ padà sọ́dọ̀ nabi àwọn mélòó lọ́wọ́ bá ní àmọ́ ọmọ ẹ̀sìn lọ́dọ̀ wọn sí àwọn méjì ọlọ́run ní ẹ padà sọ́dọ̀ mi ó tún wá ní ẹ padà sọ́dọ̀ Muhammad ọmọ ìyá mi ṣé o ti gbọ́n tí àyà Kùránì ní ká o yìí dáwọ́ká o kìí ṣe kọ̀ṣídà lélẹ́yìí tí ń ṣe tó bá mọ̀ pé ọ̀hún wá ojútùú sẹ́sìn rẹ ọ̀nà mélòó ọlọ́run bá aláàní kọ́ yà sí Kùránì ọwọ́ à ń bẹ innamal khamru wọn lọ́tí ọ̀dà wal maisiru àti bàbá jẹ̀bù àti tẹ́tẹ́ aha ò ní débẹ̀ mọ́ tó bá fẹ́ wọná tó bá fẹ́ dáná tó bá fẹ́ kó wàhálà láyé torí ọlọ́run bá rẹ ti mọ̀ pé kò dáa tẹ́lẹ̀ kaba ní ọtí dáa kọ́dà lè fi lògùn ọ̀ àmọ́ owó náà pé Al-Qur'an lèmi tẹ̀lé èmi ò tẹ̀lé àfọ̀ kan torí àáfàá kan sọ fún ọ pé ọtí náà da tá a bá ti mú púpọ̀ ọlọ́run ṣe wá lórí burúkú jama ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní ẹ̀tẹ̀lé Qur'an ẹ̀tẹ̀lé hadisi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ni wọ́n ń pè ní hadisi òun ni wọ́n ń pè ní sunna ẹ̀yọ́ mayami asunna ètò wọ́n ń pè ní sunna gangan ó wà qawlu nabi sallallahu alaihi wasallam òun náà ni ọ̀rọ̀ tá nabi sọ lẹ́yìn náà wà fíìlùhù àti iṣẹ́ tá ànábì ṣe wa taqriruhu àti tí wọ́n ṣe wájú ànábì tá ànábì kọ̀ndẹ́mù òpin ọ̀dà mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n pè ní sunna èyí tó bá ti ṣe ń bẹ̀ sunna ló ń ṣe ànábì sọ àmọ́ ànábì ṣe àbí ànábì ṣe àmọ́ ànábì sọ ànábì sọ ànábì ṣe àmọ́ wọ́n ṣe wájú ànábì kọ̀ndẹ́mù ẹ̀ àdìsí lòun náà sẹ́mi pé ànábì tí ní kò sí náfìlà lẹ́yìn àṣùbà títí tó ń fi yọ arákùnrin kan wá yẹn náfìlà lẹ́yìn àṣùbà ànábì aníkí ló ń ṣe ó ní rákà àtàlẹ̀ fájì lòun ọ̀fẹ́ kọ́ bọ̀ nígbà tó ní ó lóore ju gbogbo ayé yìí lọ ànábì náà dàbẹ́ ànábì sì kú mẹ́ ànábì kọ̀ǹfàmù ẹ̀ lọ́ba di kíni jama lọ́ba di sunna ó ní innamal a'malu binniyat ọ̀rọ̀ niyẹ ànábì ní gbogbo iṣẹ́ tẹ́ bá ti ṣe àníyàn tẹ́ fi ṣe lọ́lọ́run ó ṣe kíni lọ́lọ́run fi judge ọ̀rọ̀ niyẹ iṣẹ́ ńkọ́ ìyá wa Aisha ó ní kana nàbí ya'takifu fil ashri awakhiri min Ramadan ó ní ànábì yìí máa ń wọlé ìtìkáàfù tí Ramadan bá ti kù mẹ́wàá ànábì ó sọ pé òun ṣe ìtìkáàfù àmọ́ ìyá wa Aisha rìpọ́tì pé yìí máa ń ṣe iṣẹ́ nìyẹn iṣẹ́ yẹn náà kí ni jama sunna náà fi ní àní máa lùlù káàkiri àdúgbò ìròpọ̀ wọn lùlù àdúgbò yìí ká máa lù bàndínì káàkiri fún lè látìlẹ̀ kọ́dírì ọlọ́mọṣà yí wọn padà o táwọn mọ̀láìka sọ̀kalẹ̀ ọwọ́ ń lùlù ká níjà ànábì lùlù jama ànábì máa ń ṣe kí ni ìmọ̀ lọ́mọ síláṣí láti lọ lè ṣe náfìlà fún òru mélòó òru mẹ́wàá kọ́lọ́ mọ́tà bá yí wọn padà súnà ànábì tí wọ́n jìnnà sí yẹn jama ń jẹ́ kí nǹkan máa bọ́ fún wọn kọ́lọ́ wọn sàlékún tàbátì àwa náà lérí súnà ẹ̀yọ́ máa yá mi àsúnà iyal islam wọ́n ní gbogbo àwa tí a bá máa ń sọ pé àwọn ẹ̀ṣẹ̀ alùsúnà o ẹ̀yin ni alùsúnà àwọn dáńpẹ̀lẹ̀ alùsúnà àwọn ni mùsùlùmí tí wọ́n ń tẹ̀lé súnà wọ́n sì ní tàbá ṣe súnà àṣẹ islam kí ló ti wọ́n yọra rẹ kú ìwọ náà máa ṣe súnà ní ọ̀tọ̀ bá ti ṣe súnà alùsúnà ní ìwọ náà gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ alùsúnà alùsúnà yìí ṣe ẹgbẹ́ kan tí a máa ń gba fọ́ọ̀mù rẹ̀ tá a máa ń wọ̀ ibi ẹ̀dá kò sáà tẹ́mi náà bá fẹ́ darapọ̀ mọ́ àwọn ìjọ yín kí ni àwọn procedure kí ni àwọn fọ́ọ̀mù tá a ṣe kí ni tá a gbà èlò ń fọ́ọ̀mù tọ́wọ́ jẹ́ fúri náà bá ní tó ìgbà wo lágbà ta ló fún wọn fọ́ọ̀mù náà táwọn náà fi jẹ́ mẹ́mbà irọ́ o gbọ́dọ̀ má jẹ́ alùsúnà kó tó jáde láyé ìdí wọ́n pè ní alùsúnà òun náà ni àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe súnà ànábì tí wọ́n mú súnà mọ́sílámù wọn tí èsì kùránì nìkan ni wọ́n tẹ̀lé torí tó bá tẹ̀lé kùránì nìkan tó lè ṣe súnà ọ̀ tẹ̀lé súnà rárá ọ̀wọ̀ náà torí pé kùránì ò lè dá ṣiṣẹ́ láì rí súnà súnà òun gangan lọ́wọ́ ṣàlàyé tó wà ní kùránì ó lè gbọ́ kùránì yìí àfi kọ́ tarabọ̀ súnà
o lè rí àṣẹ kùránì múṣẹ àfikọ́ lọlẹ̀ wọnú súnà nítorí pé ànábì Ọlọ́run gbé kalẹ̀ fún wa lálápèjúwe tí ó máa ṣàpèjúwe gbogbo ntọ́lọ̀ ní àṣẹnu kùránì. Ọlọ́run laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Ọlọ́run lànàbì ni mo gbé kalẹ̀ fún yín láwòkọ́ṣe. Kí ni wọ́n pè ní uswa? Súnà ni wọ́n pè bẹ́ẹ̀. tó o bá ti wá tẹ̀lé ànábì olè rọ́lọ́nsìn. Ọlọ́run bá ní kul in kuntum tuhibbuna Allaha. Ọlọ́run nílẹ̀ ànábì sọ fún wọn yìí pé tí wọ́n bá nífẹ̀ẹ́ Ọlọ́run lóòótọ́ fattabi'uni ẹ tẹ̀lé mi èmi Muhammad tẹ́ bá wọn pé nífẹ̀ẹ́ Ọlọ́run súnà ni ẹ ṣe fattabi'uni ẹ tẹ̀lé mi tẹ́ bá ti tẹ̀lé ànábì súnà ni. Ọlọ́run ò ní fattabi'uhu ẹ tẹ̀lé Ọlọ́run. Ọlọ́run sọ fún wípé kul in kuntum tuhibbuna Allaha fattabi'uhu tẹ́ bá wọn pé nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ tẹ̀lé Ọlọ́run. Ọlọ́run ní tẹ́ bá wọn pé nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ tẹ̀lé mi. Yuhibbukumullah Ọlọ́run ó sì wá nífẹ̀ẹ́ yín tẹ́ bá ti tẹ̀lé mi. La ilaha illallah Ọlọ́run mọ́sà fi aṣọ náà àwọn táwọn ti sún náà lẹ́yìn náà wáyé gẹ̀fẹ́rẹ́ làkún tó yẹn kọ́ Ọlọ́run sì wá ṣàforíjì ẹ̀ṣẹ̀ yín gbogbo ìtẹ́ ti ṣe sẹ́yìn tí ọ̀dá tí ọ̀bá sún náà mọ́ Ọlọ́run parí. Tani wọ́n ní ká tẹ̀lé jẹ́mọ́ tá a fẹ́rẹ́ ṣiṣẹ́ ànábì. ẹ̀yọ́ máa yá mi ẹ rí bàbá wa Sheikh Al-Barbahari iná àwọn àfa àgbà iná àwọn àfa wa iná àwọn àfa àgbàlagbà tó ń jẹ́ àwọn àfa sunna tí wọ́n ti lọ. wọ́n ní ẹ̀yìnlámù wọ́n ní gbogbo ẹ̀yin mùsùlùmí ayé ẹ̀lẹ́mà bẹ́ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ anna islam ipe islam wà sunna òun gangan ni wọ́n pè ní sunna wà sunnata ẹ̀rí sunna gangan hiya islam òun gangan islam wala yakumu ahaduhuma illa bil akhari ọ̀kan ò lè dìde láì rí kejì ọ̀kan ò lè gbáwájú láì rí kejì ẹ̀ lè rí islam kẹ́mọ́ rí sunna ẹ̀ lè rí sunna kẹ́mọ́ rí islam tọ́ba ti ní ìwò òsè sunna ìtumọ̀ ni pé òsè islam yọ́ọ́ ma yẹ ọ́ sí tọ́ba ti ṣe sunna òsè islam ẹ má máa pa àwọn kan alùsùnà àwọn ìṣe alùsùnà ọ̀rọ̀kọ̀rọ̀ ni ó ń ṣèpèlé rẹ nìyẹn o ìtọ́n sọ ni pé àwọn kan ni muslim àwọn ìṣe muslim nígbà tí òṣè àgbọ́yé lórí sunna ló fi di pé àwa rò pé àwọn kan ni wọ́n ń jẹ́ onísunna àwa àyókù àwa ti wa Quran nìkan làwa gbàgbọ́ àwọn ọ̀gbà sunna gbọ́. amara Allahu ibadahu bittiba'i sunna ọlọ́wọ́n bá aláwọ̀ fúnra ẹ̀ lọ́kọ̀ wọn láṣẹ lóní àtẹ̀lé sunna ọlọ́wọ́n bá ní wa man yuti'ir rasula ẹni bá ti tẹ̀lé Muhammad faqad ata'a Allah ó ti ń tẹ̀lé lọ. ẹ wo tẹ́síkìyà tó lágbára ẹ wo tí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó sọ nípa nàbì ó ní tẹ̀ bá ti ń tẹ̀lé sunna èmi náà lẹ́sẹ̀ kí ni èmi Allah gan lẹ́ ń tẹ̀lé ọlọ́wọ́n tó sọ nínú àyà mi wa ma kana li mu'minin wala mu'mina ọlọ́wọ́n ní kò tọ́ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin idha qadallahu tí ọlọ́run bá ti dájọ́ yí pé ẹ ṣe báyìí kò tọ́ fún wọn wa rasuluhu àbí Muhammad ló ní ẹ ṣe báyìí amúrọ̀ ọkọ̀ àwọn aláṣẹ kan ṣe nǹkan kan an yakuna lahum al-khiyaratu min amrihim kí wọ́n máa wá sọ pé àwọn fẹ́ tún wo àwọn òrùpá wọn lè ṣe o ó sì bá gbà mú báyìí ní ìmọ̀ dànkan bójú tó sì bá yé mú báyìí ní ìmọ̀ dájàlè bá gbogbo lẹ̀ orúkọ máa mú yan kí ṣòkòtò yẹn má kọjá kókó ẹsẹ̀ bó lè ṣe fẹ́ máa ṣe báyìí ọlọ́run ní ẹ ṣe nǹkan báyìí ànábì ní ẹ ṣe nǹkan báyìí ọlọ́run bá ní kọ̀tọ́ fún àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n ní choice míì lẹ́yìn tọ́lọ́run ní kí wọ́n ṣe àti tani àti tànábì ní kí wọ́n ṣe qadallahu wa rasuluhu wa and Muhammad ìtumọ̀ ni pé ó máa tẹ̀lé alukoran ó sì máa tẹ̀lé kíni ó máa tẹ̀lé sunna tó bá mọ̀ pé olùgbàgbọ́ òdodo bá ní ó máa ṣe sunna ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run bá ní wa ma atakumur rasulu gbogbo tá ànábì bá ti mú wá fún yín pé kẹ́ ẹ máa ṣe fakhudhuhu ẹ dì í mú kẹ́ ẹ máa ṣe kíni kẹ́ ẹ máa ṣe wa ma nahakum anhu fantahu gbogbo tó bá ti ní ẹ kú ń bẹ ẹ ṣe kíni ẹ kú ń bẹ anabi ni ẹ má sorun márùn sọmọ pé inú àdìsí lọ́wọ́ kò sínú Kùránì ọlọ́run ní ìtọ́ba tí Muhammad bá ti sọ fún yín ẹ kó mẹ́ tọ́ba tí ní ẹ kó mẹ́ tọ́ba tí ní ẹ má ṣe kí ni ẹ má ṣe ẹ rí i pé kò sẹ́nìkan tọ́lọ̀ ń fún ní garanti yẹn lẹ́yìn anabi wa Muhammad authority yẹn ṣe Allahu Akbar ọlọ́run ò fẹ́ nìkan kan lẹ́yìn anabi wa Muhammad àtàwọn òjíṣẹ́ ọlọ́run tó ti lọ ọlọ́run tá anábì bá ti ní ẹjù nǹkan ẹjù lẹ́ o ẹ má pẹ́ ẹ̀rí nínú Kùránì ẹ má sọ pé ẹ̀rí nínú Kùránì o
ọlọ́run bá Allah ó gbé ànábì kalẹ̀ fún wa ní ẹni tí a máa tẹ̀lé a máa ṣe kíni ẹni tá a máa tẹ̀lé ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu àyà mi tó nìyẹn ọlọ́run ní mo gbẹ̀yìn olùgbàgbọ́ òdodo sẹ́wọ̀n pé àwọn àtàgbàgbọ́ náà là ń gbà wọ̀ yìí jẹ́ mọ́ tọ́wọ́n gbàgbọ́ máa gbọ́ tọ́lọ́ sọ ọlọ́run ní àti ọ̀làhà ẹ máa tẹ̀lé kùránì ó ní wà àti rasula ẹ máa tẹ̀lé sunna wala tubtilu a'malakum kí ṣe ẹ̀yọ́ mọ́ bá bàjẹ́ o tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ sìn tí ò sínú kùránì yóò ṣe kíni yóò bàjẹ́ tẹ́ ẹ bá ń tako sunna iṣẹ́ yóò ṣe kíni iṣẹ́ yóò bàjẹ́ gbogbo ohun tó o bá ṣe tí o bá ti sí sunna ń bẹ̀ tó bá pè lẹ́sìn ọlọ́run lòun nígbà lọ́wọ́ rẹ̀ torí pé ó ti bàjẹ́ nígbà ó ti ṣe tán nítorí pé ànábì lọ́lọ́run gbé kalẹ̀ fún wa lápèjúwe lérí gbogbo ohun tá a fi jọ́sìn fọlọ́ ànábì fi ní sọ́lú kàmáàrà ètò mọ́ ní òsọ́lì ẹ kírun bẹ́ẹ̀ bá ṣe rí i pé mi ń kírun ànábì ò ní ẹ kírun bí ṣéwù ṣe ń ṣe kíni bí ṣe ń kírun kódà ànábì ò pé ẹ kírun bí ìmáàmù yìí ṣe ń kírun nítorí ìmáàmù mi kíkú kì í ní ṣe kíni olóńkì ṣéwù mi ti lo 40 years 80 years nínú ẹ̀sìn Islam kò tí màrún kí torí kò kí bá ànábì ṣe ń ṣe kíni bá ànábì ṣe ń kí bóyá láṣẹ bá ànábì ṣe ń kí á lọ lè ṣí àdìsí ibẹ̀ láti gbọ́ pé wọ́n ànábì máa ń ṣe kíni Allahu Akbar yóò káwọ́ láyà kò ní káwọ́ sísàlẹ̀ kò ní káwọ́ lẹ̀ yẹn ànábì ò kí bẹ́ẹ̀ sórí pé wàhálà ti dé báyìí ẹ̀yọ́ màá yá mi ẹlòmínì gẹ́lú máa ń gbé wàhálà wàhálà láàlì yóò mi sọ́sùn yóò mi sọ́sìn wàhálà láàlì kọ́ wà mẹ́ wàhálà gbọ́ọ̀lì lànà gbígbé bó ṣe mi sọ́tún tó mi sọ́sìn yẹn ládàrú rẹ ti jákú ànábì ní tẹ́bà tí ń wọ̀ tó tẹ̀ ń wò sí lérí irun ikhtilasu mina shaitan èso ti já ládàá yín kú irun yẹn kò pé mọ́ ẹnìkan wá sọ di jọmọ bí sin lọ́hùn yóò mọ̀ débi àyẹ̀wò aládàá ni wọ́n ń fi báyìí bàbá mi dúró lójú kan láti bí ogún ọdún tá a ti sọ yìí yóò ní báwọn ṣe bá àwọn bàbá tòun tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe nìyẹn sáà bàbá rẹ̀ lọ́lọ́ ní kí wọ́n kọ́ wòrán wọn kí kọ́ ṣe ni abáninábí ìyẹn ṣe máa ṣe nǹkan wíwá mi téèyàn ní mà nígbà wọn bá sì ti wá sọ fún ọkọ kó o sì chẹ́ǹjì yóò máa kéde yóò máa wòkè ibi tá a fèrè kalẹ̀ sí lànàbí máa ń ṣe kí ni lànàbí máa ń wo ọmọ ìyá ọ padà sílé kéwú ọ padà sí masalasi àwọn afa sunna tí wọ́n kọ́ bí wọ́n ti ṣe kí ni wọ́n ṣe ń kírun torí irun nìkan ni ó kù fún ọ nígbà tó bá kú nínú ilé tó kọ́ yẹn wọ́n bá ti dágbére fáyé irun nìkan ni ó kù nínú sàárè pẹ̀lú rẹ̀ ẹ dákun ẹ̀yọ́ máa yá mi ọlọ́run sọ ayà kanú Kùránì ó dẹ́rù bàyà púpọ̀ ó ní falyahdhari alladhina yukhalifuna an amri ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n máa ń yapa amúrù rẹ̀ amúrù tani anabiwa Muhammad an amrihi ọlọ́run ní tó bá jẹ́ pé ọlọ́run ló fẹ́ sọ fún ẹ̀ yóò ní falyahdhari alladhina yukhalifuna an amri ó ní gbogbo àwọn tí wọ́n máa ń yapa sẹ́mi bí ó ṣe wínú àmọ́ ní falyahdhari alladhina yukhalifuna an amrihi a third person ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ń yapa àṣẹ Muhammad kí wọ́n lè sọ̀rọ̀ àwọn gbogbo àwọn tí wọ́n bá ń ba súnà jẹ́ kán lè sọ̀rọ̀ àwọn gbogbo àwọn tí wọ́n bá ń yapa súnà kán lè sọ̀rọ̀ àwọn an tusibahum fìtínà kó wọ́n má fìtínà wọn láyé òun dè wọ́n mọ́lẹ̀ wọn ní jáde nù yàrá ọlọ́run òun dè mọ́lẹ̀ nù yàrá kò ní jáde falyahdhari alladhina yukhalifuna an amri ọlọ́run nìkan lè sọ̀rọ̀ àwọn gbogbo àwọn tí wọ́n ń yapa súnà an tusibahum fìtínà ọlọ́run bá ní ìdẹ fìtínà sí wọn wọn ò ní gbádùn ilé ayé tí wọ́n wà yìí gbogbo ẹni tí bá ń yapa súnà ọ̀kan tó ní òsì kàfàrà nínú Ramadan fóbìnrin àtọkùnrin tán bára wọn lásìkò ṣé kò ti wọ wàhálà báyìí ó ti rú ó ti gbẹ láàrin jẹ́ mẹ́fà ó sì tún takuna ta àdìsí wà ní Sahih Muslim ipò gbogbo ẹni tó bá ti báyàwó rẹ̀ lásìkò lọ́sàn-án Ramadan yóò bọ́kùn lọ́rùn ẹrú àbí kó gbàwé 60 àbí kó fún yàn 60 ní kíní lóúnjẹ arákùnrin kan lọ́wọ́ bá nẹ́bí náà ó sọ fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní halaktu ó ní mo ti parẹ́ o mo ti parun o àdáwò bá mi lọ́sàn-án yìí o ànẹ́bí ni má ahlaka kí ló pa ọrùn kí ló ba tiẹ̀ jẹ́ kí ló àdáwò tó bọ́ ó ní waqa'tu ala imra'ati wa ana sa'im mo mọ̀ báyàwó mi lásìkò ń sìn lọ́sàn-án Ramadan èso tìmítìmítì bí mo ṣe bá a sùn ànẹ́bí ni ọba sùn ó ní bẹ́ẹ̀ ni
ó ní tèmi bá mi torí ti mọ̀ pé wàhálà ńlá ni ọlọ́run kutiba alaykumus siyam ọlọ́run dandan ní kẹgbàwẹ̀ ọwọ́ jáwẹ̀ ó sì ti sọ pé uhilla lakum laylatas siyami ar-rafathu ila nisaikum tó bá ti dòru tẹ́ bá ti ń sínú tán ẹ̀yin àtàwọn ìyàwó yín ọlọ́run ní mo ṣe yín lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ máa súnmọ́ ara yín ọwọ́ ní ọ̀sán lòun ṣe tòun Ànábì ní sọ lè bọ́kùn lọ́rùn ẹ̀rú olóhùn ọ̀làgbára sọ lè gbàwé oṣù méjì léra wọn ó lálàáfíà wọn ò gbé Ànábì ní sọ fún yàn ló ń jẹ 60 olóhùn lówó lọ Ànábì wa pàtì ń sọ̀rọ̀ mi pé eléyìí má dára Ànábì pàtì nígbà wá yẹlẹ nìkan wá gbé làbídùn wa làbídùn tó wá gbé wá yẹn ọwọ́ ṣe déédéé oúnjẹ èèyàn 60 Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì wa gbé fún pé ọyá gbà lọlé fún àwọn tálíkà ládùúgbò yín àwọn tálíkà tẹ́ máa ń jẹ sàárà ó ní gbogbo sàárà àdúgbò pátá ilé ìwọ̀n ni wọ́n máa ń gbé wá Ànábì ní atima ahlak tó bá rí bẹ́ẹ̀ ọ̀dà gbé lọlé máa lọlé jẹ Ọlọ́run ti fi rí jọ àmọ́ kọ́kọ́ yọ 60 sílẹ̀ kárí ná Sahih Muslim ba'da al-Qur'an Sahih Bukhari wa Sahih Muslim gbogbo àgbáńlá ayé gbogbo àwọn àgbáńlá ayé ń gbà pé kọ́lá àwọn ìyá wa tí ọ̀rọ̀ tí yé àwọn ìyá alásàlátù àwọn náà mọ̀ pé èyí dáná rú ẹ̀ ní ọ̀sán lámúlánà òun kéwú tán ó fẹ́ pa súnà rún nígbà bẹ̀rẹ̀ tán Ọlọ́run jù sínú fìtínà tí ó bá túbá ó bọ́ sínú agbami odò wàhálà nìyẹn àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ lánàá Ọlọ́run ti dè wọ́n mọ́lẹ̀ ó ń takò súnà ó gbà gbogbo kéwúrí súnà gan Islam gangan súnà ó wá ní àwọn olè súnà àwọn olè súnà kọ́lá fẹ́ ṣe tàbá ṣe súnà ó Islam nìyẹn Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Ànábì ní man ata'ani ẹni bá tẹ̀lé mi Muhammad ó ní faqad ata'a Allah Ọlọ́run bá Allah ní tẹ̀lé o ó lè tẹ̀lé Ọlọ́run èmi lá tẹ̀lé tàbá tẹ̀lé mi èyí máa mú ọ tẹ̀lé tọ́lọ́run Ànábì wọn mọ̀ àṣọ ní ẹni bá ti yà tó bá ti yà kúrò lójú ọ̀nà mi ẹni bá ti kúrò lójú ọ̀nà súnà tó lọ́wọ́ tẹ̀lé súnà mi faqad asallaha ó ti ṣe Ọlọ́run náà nìyẹn ó ti yà kúrò lójú ọ̀nà Ọlọ́run Muhammad lásìwájú wa ta lásìwájú wa jama ta ni imamu wa jama ta lẹ́lẹ́rì wa jama ta lolùkọ́ àgbà jama ta láláṣẹ wa jama ta láma tẹ̀lé lẹ́yìn Ọlọ́run ta ló mú wa tẹ̀lé tọ́lọ́run ọwọ́ ni wò ṣe súnà kódà àwọn ìyá wa ń jọ̀gà àwọn gánmà ń kọrin wa ní Ọlọ́run jẹ́ abá Muhammad wọlé ọlá ọba jẹ́ abá Muhammad wọlé ọlá ó sì jẹ́ pé wọn ò lo jàlibáàbù àwọn ìyá wa tọ̀hún àwọn lo jàlibáàbù tó balẹ̀ dẹ́dẹ́ ìbòrí tí ń bọ́lẹ̀ tá à ń tún mú làwọn ń ṣe kíni làwọn ń lò wọ́n kàn ń kọrin lásán ni wọ́n máa ń ṣe àmọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ yẹn correct o ẹni bá ti tẹ̀lé Muhammad ni ó ṣe kíni yóò bá wọlé Janna Ànábì ní kullu ummati yadkhuluna al-janna ọwọ́ ní ṣe sunna Ànábì ní gbogbo ọjọ́ mi ni ó wà lè janna pátá gbogbo ọjọ́ mi pátá ni ó wà lè janna illa man aba àfẹnitọ́ bá lóun ọ̀wọ́ fakila man ya aba ya Rasulullah wọ́n wá sọ fún Ànábì pé ta ni ó wá sọ pé wọ́n ọ̀wọ́ Ànábì ní man ata'ani dakhala al-janna ẹni bá tẹ̀lé sunna mi yó wà al-janna wa man asani faqad aba wa man asani faqad aba ẹni bá sì lóun tẹ̀lé sunna òun ló lóun ọ̀wọ́ al-janna ṣe é pé sunna ni àfi bá Ànábì wọlé ọlá báyìí Ọlọ́run wa bí ọ́ mọ́jọ súnà náà rọ ẹni kọ̀ọ̀kan wa o ọlọ́run agbára Ọlọ́run ọba wa tó wadaifu súnà fil Islam ipò tí súnà wà nínú Islam mọ́ sàlàyé yẹn mo máa yà wá mo máa di sí wa ó sì kílẹ̀ àbí ó kílẹ̀ àjẹmọ́ ó kílẹ̀ kọ́lọ́ mọ́jọ dàrú lókùtà á máa tọrọ ètò kù ní sí ni pé wadaifu súnà fil Islam iṣẹ́ wo gangan ni súnà ń ṣe nínú Islam tí Ọlọ́run fi ní ẹgbẹ̀rún mọ́ máa tẹ̀lé súnà táwọn fi ní súnà mi lẹ́ẹ̀ máa tẹ̀lé lẹ́ẹ̀ fi wọ àlìjánnà alákọ̀ọ́kọ́ bayanu mujimali ibadati fi sunna sẹ́ni gbogbo àwọn ẹ̀sìn tọ́lọ́wọ́n bá aláàní àṣẹ Ọlọ́run sọ lódìdí sínú alukur'an bí ọkàn jùlẹ̀ bí lódìdí àlàyé bá ṣe ṣe ọwọ́ àfisọ́dọ̀ ànábì wa Muhammad Ọlọ́run bá ní wa aqimus salah Ọlọ́run bá ní ẹ máa kírun wákàtí márààrún tó ayé alukur'an sọ lọ́ba dákẹ́ kẹfíyàtò sọlá bó láti wá kí Ọlọ́run dákẹ́ Ọlọ́run sọ sínú Kùránì Ọlọ́run fi sínú súnà ọwọ́ sọfà nàbì ipe wa Muhammad raka méjì lẹ́ẹ̀kì ní àsùbáwò raka mẹ́rin lẹ́ẹ̀kì ní zori raka mẹ́rin ní asiri mẹ́ta ní magrib mẹ́rin ní isha ẹ̀ sì ka Fatiha tẹ́ bá ti sàlá àkùbárù tán
ẹni tí ó bá ṣe ka Fatiha kò ní irun. lẹ́yìn náà lẹ́wàá rúkú lẹ́yìn Fatiha lẹ́wàá ka súrà bí lẹ́yìn náà lẹ́wàá rúkú lẹ́yìn subhana rabbiyal azim mẹ́ta sami Allahu liman hamida sẹ́ni gbogbo àlàyé yẹn ò sí ní Kùránì. níbo ló wà jàmá nínú àdísì ànábì ló ṣàlàyé ẹ̀ ta ló ṣàlàyé ẹ̀ fún ànábì síndẹ́tà ànábì tí wọ́n kí sáà ànábì wá kí rákà méjì nínú zúrìrí èyí tí wọ́n sọ fún yín náà ní níṣekíní ní tẹ̀lé ajẹ́pọ́lọ́wọ́ bá ní sọ́sùn náà kalẹ̀ wọ́n ní Kùránì làwọn gbàgbọ́ èyí ń kílà àbásúná o nítorí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa ma yantiqu anil hawa kò ní sọ nǹkan kan jáde lẹ́nu pẹ̀lú ìfẹ́nu ẹ̀ bóyá Kùránì àbádìísì inú wa illa wahyun yuha níta bá ṣe kíni ntí abáfẹ́ràn òun náà ní máa ṣe kíni òun náà ní máa sọ. ọlọ́run àbíọ́ pẹ̀lú agbára rẹ ọlọ́run mọ́jú sínú ọbọ̀ nínú ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa o la ilaha illallah ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa. àwọn erigun oorun inú ayáwó lọ́wọ́ jẹ́mọ́ inú súnà lọ́wọ́ lẹ́yìn náà ikọ́ ọmọ sẹ́yìn ẹ̀yìn rí kọ́ ọmọ nínú súrà kan Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah inú súrà wo nínú hadisi lọ́wọ́ nínú súnà lọ́wọ́. ọlọ́ni wa atu zaka ọlọ́ni ẹyọ zaka ẹyọ kíni ẹyọ zaka èló lọ́wọ́ dà ká tó yọ zaka òsínú Kùránì èló lọ́wọ́ dà àbí ọlọ́ni ẹyọ zaka kálukú wá wòran ipe yín èló lèyìn ó ní tí zaka ó fi wọ owó rẹ̀ kó sínú Kùránì inú hadisi lọ́wọ́ inú súnà ọlọ́run sì ń dandan ní kẹ́ yọ zaka erigun ẹ̀sìn Islam ní zaka anabi lọ́wọ́ ní ìṣòro náà mẹ́tíkọ́ọ̀d ìwọ̀n ogún nínú kílò tànàbì ni wọ́n ní ẹni bá ti ní góòdì tó bá ti tó bẹ́ẹ̀ òní yọ zaka nínú owó ẹ̀ ìgbà tí wọ́n convert ẹ̀ sí grams lọ́dọ̀ wa wọ́n ní 85 grams of gold 85 grams of gold ẹni bá ti ní nílé yọ zaka yọ dá sí 40 ìdá kan ní ọmọ jẹ́ kínní ní ọmọ jẹ́ zaka tí ó yọ fáwọn èèyàn tó bá ní owó tó ti ṣe déédéé 85 grams of gold 2,170,400 ńlọ́dún ni torí máa ń lókè máa ń lọlẹ̀ ni 2,170,400 naira ọwọ́ ayọ̀ 54,310 54,000 péré 310 naira lọ́sẹ̀ kìíní lọ́yọ̀ nínú 2 million plus o tún wá lọ yọ sàká ìyàlẹ̀ yẹn fẹ́ jẹun ọlọ́wọ́ dọ̀rọ̀ yẹn rú tọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn lọ́wọ́ sàlàyé fún wa yìí pé iye báyìí ni inú súnà lọ́wọ́ kọ́ wá ní wò ṣe súnà bó ló ṣe yọ sàká láfi ní Islam súnà náà ní Islam bókù bá kú ọlọ́ni akínú sókù la ó ní wala tusalli ala ahadin minhum mata abada ẹni bá jẹ́ kèfèrí tó kú sí ẹbọ ó kú sí ibi ìṣẹ̀ṣe ó kú sí ṣọ́ọ̀ṣì ó kú sí ibi OPC nípa wọn ṣe ẹyẹ ń ṣe yahoo plus ń ṣoògùn gbogbo ẹni tó bá ti kú sí ẹbọ ń jálàbí tó kú ọlọ́ni ẹ má kírun sí la kí ni ìdàkejì ẹ̀ ká kírun sí ẹni tó bá jẹ́ mùsùlùmí lára bó láṣẹ kírun kò sínú Kùránì inú àdìsí lọ Ànábì lọ́wọ́ ní ẹni Allahu akbar ẹ kà Fatiha Allahu akbar ẹ̀yin náà ẹ̀sẹ̀ salatu Allahu akbar ẹ̀sẹ̀ àdúrà fókù Allahu akbar ẹ̀ bá sálámà ọwọ́ ni òsè súnà òsè ṣe jànásà ó ní àwọn ẹ̀sẹ̀ àlùsúnà àwọn oníbàyí ṣe súnà yẹn sẹ́nu Kùránì yẹn wá wà àwọn ọ̀daràn kan bẹ lágbàlá ayé sí wọ́n wà ní Lárúbáwá wọ́n wà ní Yorùbá náà wọ́n láwọn Kùránì kan làwọn believe you just believe in the Quran you don't believe in Sunnah wọ́n ní gbogbo ẹni tí wọ́n ti believe in Sunnah kò believe in Islam lẹ́yìn náà ilé ìwọ náà lọ́rùn kọ́ lọ́n sọ wá ń bẹ̀ ọlọ́wọ́n bá aláwo ní wallati takhafuna nusuzahunna ọlọ́wọ́n bá aláwo ní ẹ̀rí gbogbo àwọn tí àwọn ìyàwó wọn ṣẹ̀ wọ́n tí wọ́n gbọ́rọ̀ ọlọ́wọ́n ní fa'idhuhunna ẹ̀ṣẹ̀ wá sí fún wọn ọlọ́run níwájú rohun náà fílímù ọ̀dọ́ jẹ́ lẹ́yìn náà kẹwàá ṣe kíni kẹwàá yẹn wọn lódì lérí bẹ́ẹ̀dì ẹ má dá lóhùn tí máa ń sọ̀rọ̀ níbo tí ń bọ̀ ẹ má dáhùn kí lẹ fẹ́ jẹ ẹni kọ́ kàn án bó ní sẹ́lẹ̀ ní ẹni kọ́ mọ̀ wọ́ọ̀rì ọlọ́run yẹn lódì obìnrin tí ó bá gbọ́rọ̀ títí tí ó fi gbọ́rọ̀ ọlọ́run wá ní wadribuhunna tí ó bá tún wá yí padà ẹ wá nà yẹn jẹ̀mọ́ sẹ́wọ̀n kó ọlọ́run kan jùlẹ̀ pé ẹ nà tó ẹ nà tí wọ́n bá ní ẹ nà kí ni túmọ̀ ẹ̀ ẹ̀fin àbí
ẹ̀nà wáyà ààrẹ náà ni ẹ̀nà lápòlági ẹ̀fọ́ nírin ẹ̀fún kòbókò ẹ̀fún ní fọ́tí kí itọ́ jáde nínú ẹ̀ ẹ̀wù fádẹ́rì bó hàn náà ọlọ́run ní ẹ̀nà wọn tọ́ ọlọ́run dùn lẹ́bẹ̀ẹ́ ànábì lọ́wọ́ ṣàlàyé bá a ṣe ṣe kí ni bá a ṣe nà wọ́n bẹ́ẹ̀ bá sọ lásán náà ni àwọn ìyá wa wọn bá jẹ́ dẹ́ndẹ́ torí kí wọ́n dé rògbòmù náà tọ́lọ́ kan sọ yẹn ẹnì náà wọ́n tọ́ kan sọ yẹn kálukú náà ni wọ́n wà lo mẹ́tọ́dì tó bá ṣe kí ni tó bá wù ú ẹlòmíì sì ti sọmọ dání kó tó gba súnà ẹ bá wù pé ọlọ́run ní àná yín mọ̀ wọ́rí mọ̀ ìgbà àdìsí súnà lọ́lọ́run wa fi sànú àwọn ìyá wa ànábì ìgbà tí sọ̀rọ̀ lọ ànábì ní àwọn obìnrin àti wọn bá ṣe ń tẹ̀ fẹ́ ìta fa alina wọn ṣe ń tẹ́ ọkàn yín kọ́ fàdèrèbò hàn náà ẹ̀nà wọn ìtọ́rí bá ń gẹ́ra mo bá rẹ̀ yìí níní náà tí ò ní lápá lára wọn. ẹ̀rí súnà wá ṣe kínní ọwọ́ ṣàlàyé bá ṣe ṣe kínní bá ṣe nà wọn. tí òfin ní yíwọ́ tí òfin ní takotọ́ lọ́hùn ẹ̀nà wọn nínà tí ò ní lápá kò gbọ́dọ̀ lé kò gbọ́dọ̀ ṣẹ̀jẹ̀ kò gbọ́dọ̀ kán kò gbọ́dọ̀ wú kò gbọ́dọ̀ ta kò gbọ́dọ̀ ro kò gbọ́dọ̀ lu kò gbọ́dọ̀ fọ́ ẹ̀tọ́ bí ìbàdàn nǹkan mú wọn kájífù tọkàn ṣe pé ìyá wọn sì dé kọ bí tó ń ṣe ọdún mọ́ mi wọ́n kàn fi kájífù gba léjìká ẹ dákun ó ti nà nánu o ànábì ní nínà tọ́lọ́rìn fàásì nìyẹn sallallahu alaihi wasallam ọwọ́ ni wò ṣe súnà ó sì wá ní ṣe súnà bọ́ọ̀ bá ti lọ súnà ó ní gbọ́kùnrin àyè àwọn kan máa ṣèṣekúṣe ni àwọn máa ṣèṣekúṣe ni tàwùdí wọn máa ṣìkàlẹ̀ mìíràn Qur'an àwọn kan máa rújú ní Qur'an tó dé pé súnà lọ́sàlàyé níjọ́ kan Ànábì wa Muhammad ń káyà fún wọn ní wákòlú nínú Ramadan Ànábì ní Ọlọ́run ní kẹ́ máa jẹ washrabu ẹ máa mu hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr títí tí òwú dúdú tó fi yọ lára òwú funfun summa atimmu siyama ila al-layl ẹ máa wá gbààwẹ̀ tí ló fi sùn ẹ máa jẹ ẹ máa mu tó òwú funfun fi yọ nínú òwú dúdú Adi ibn Hatam olóhùn wa lọ lè mú òwú tí wọn fẹ́ràn sọ funfun àti dúdú òun á fi sígbèrí wàlámúyẹ sítẹ́búyánà lí oníkọ̀ wá tilẹ̀ fi wá má báyìí méjèèjì ò yàtọ̀ sí ara wọn fata habutu ila rasulillah wọn bá lè bá nàbì nígbà mo lè bá nàbì nígbà mo ní a máa jẹ ká máa mu a máa jẹ a máa mu òwú tí àwọn òpè yọ yàtọ̀ síra wọn kọ̀ mọ̀ yàtọ̀ tilẹ̀ fi mọ́ nígbà àwọ̀ tá báyìí lẹ ti mọ́ o ṣe mọ̀ pé kò gbọ́ ayé yẹn yé nìyẹn ó ní kó ti yàtọ̀ sí ipe ànábì ní ká máa jẹ ká máa mu tó òwú dúdú ó fi yàtọ̀ sí funfun àwọn sì wá jẹ àwọn mu àwọn wá rí i pé òwú dúdú ò ti yàtọ̀ sí funfun náà tílẹ̀ sì ṣe kíni tílẹ̀ sì ti mọ́ ànábì wá ní àyìn tó lọ́n gbà lérò kọ́ innama dhalika sawadul layli wa bayadun nahar ànábì ní ọlọ́run fi pòwe ní kèésì òwú ránṣọ ọlọ́run sọ ọ nígbà tí ìmálẹ̀ àlùfájàrí funfun tó bá ti yọ lábẹ́ dúdú òru tó bá ti wọ̀ kan báyìí ó rí tó funfun lọ́ọ̀kan lábẹ́ sánmà ànábì ní tí ọlọ́run gbà lérò nìyẹn tí ì bá ṣe súnà tí wọ́n fi yanjú ẹ̀ ọ̀dàrú àbí ọ̀dàrú jama kálukú ọkàn máa lọ lè ra òwú sílẹ̀ ni torí òwú làlùkùránì dàkọ̀ òwú làlùkùránì ti ṣe kí ni nípa súnà ló kílẹ̀ rẹ̀ ẹ wá níbo ní ti súnà ti jẹ́ nínú ẹ̀sìn Islam bọ́ọ̀ bá ti mú súnà máa wò ní wọ àlìjánnà wò súnà gangan ni wọ́n pè ní Islam gangan ni wọ́n pè ní súnà taqyidul mutlaq nígbà míì ọlọ́run kan jùlẹ̀ pé ẹ̀ṣẹ̀ nǹkan báyìí gbogbo wọn ẹ̀ṣẹ̀ báyìí fún wọn súnà náà wà ní ọlọ́run ọ̀sọ̀ yìí o ọlọ́run ọ̀sọ̀ yìí o ọlọ́run ní wàsáàrí kú ọlọ́run ní gbogbo ọ̀nà olè ọkùnrin wàsáàrí kọ́tù àti gbogbo àwọn obìnrin náà táwọn náà ń jalè fákàtà ó aydiyahuma ẹ gé wọn lọ́wọ́ ọ̀rọ̀ wọ́n báyìí ni wọ́n gé wọ́n tún wá ẹni tí wọ́n máa yọ ni o kéde pé wọ́n fọ igun o àwọn tí wọ́n máa ń yọ ọwọ́ yẹn àwọn specialist ni professionals ni wọ́n wọ́n fi ọ̀bẹ wọ́n fi yọ inches yẹn ni wọ́n fi yọ bọ́lẹ̀ ni wọ́n ti yọ bọ́lẹ̀ wọn ní fọ igun rárá tó bá fọ igun wọ́n sanwó fẹ́ni tí wọ́n gé lọ́wọ́ yẹn ọlọ́run yẹn gé wọn lọ́wọ́ ẹ yọ ọwọ́ wọn bọ́lẹ̀ gbogbo àwọn tó bá ti já olè sẹ́wọ̀n kọ́ ọlọ́run bá aláàkàní gbogbo olè lọ́kùnrin lóbìnrin ẹ gé wọn lọ́wọ́ àdìsí lọ́wọ́ kọ ìyáda rẹ̀ ipe kì í ṣe gbogbo olè o ọlọ́run sì ní olè lọ́kùnrin olè lóbìnrin ànábì ní kì í ṣe gbogbo olè o
sallallahu alayhi wa sallam ọlọ́run sọ fún mi pé kì í ṣe gbogbo lè o tọ́lọ́ ọlọ́run ló sọ fún àmọ́ ọlọ́run sọ yẹn sínú Quran ọlọ́run ní kì í ṣe gbogbo lè o ànábì ní láàkọ́tà a gbọ́dọ̀ gẹ́nì kankan lọ́wọ́ illa fi rubu'i dinar fasa'ida àfẹni tí ó bá gbé dédé nǹkan tó ṣe déédé ìdá kan nínú mẹ́rin owó dínárì àti lọ sókè bẹ́ẹ̀ àbó gbé ìdá méjì àbó gbé ìdá mẹ́ta àbó gbé gbogbo ẹ̀ àmọ́ tó bá kéré sí ìdá kan nínú mẹ́rin dínárì ẹ gbọ́dọ̀ gé ní ọwọ́ ànábì lọ́lọ́run ló tún bá wọn sọ yẹn lọ́tọ̀ ẹ̀yọ́ máa yá mi wọ́n wá níbo ti súnà nínú ẹ̀sìn níbo ọlọ́ọ̀ni gbogbo olè ẹgẹ lọ́wọ́ lọ́kùnrin lóbìnrin ọmọ tó gbé pọ̀ mọ́ nínú sásùn tí bàbá rẹ̀ bá mú jáde kí ló ṣe fún nígbà yọ lọ́wọ́ kí ló dé tó fi yọ lọ́wọ́ Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ ó ní was-sariqu was-sariqa faqta'u aydiyahuma sẹ́yìn bọ́kùnrin nìgbọ́ ni mo gé ọwọ́ rẹ̀ mo fi súnmọ́ lọ́wọ́ ọlọ́ni was-sariqu sọ́lọ́ sọ pé nǹkan báyìí ló gbé lọ́gbọ̀dọ̀ gbé àbí nǹkan báyìí ni látòrí ẹ̀ gé lọ́wọ́ àbí ọlọ́kan ní was-sariqu was-sariqa ọmọ tó gbé bisikíìtì kan jẹba ọmọ tó gbé báyìí sunna lọ́lọ́run fi sànù wa ọlọ́run kan sọ ànábì wa ní kì í ṣe gbogbo olè o nǹkan tó fálù òun la lè gé yẹn lọ́wọ́ nítorí ẹ̀ ẹ̀yọ́ máa yá mi ẹni tó bá gbé nǹkan míì tí ò fálù àkànbáwí alẹ́ lẹ́ndì alẹ́ fúnlẹ́gba alẹ́ ní kò fa tiẹ̀ ó ti yẹ alẹ́ ní kò sáré láti ibi dósòdì kó tún padà torí jọ́ mi alẹ́ tì mọ́lé ó ti yẹ a máa gbọ́dọ̀ gé ní ọwọ́ ẹ̀yọ́ màyá mi ẹ̀jìn dá Dubai inú àwọn wadha'ifu as-sunnah ọ̀pọ̀ rẹpẹtẹ o torí àsìkò wa ṣẹ́wárí gbogbo àwọn kan bẹ tí wọ́n ń pera wọn ní Quraniyun wọ́n wà nílẹ̀ Lárúbáwá àwọn tí wọ́n bẹ̀rẹ̀ aburú yẹn àwọn orientalist ni they are not Muslims but wọ́n lọ lè ka al-Quran wọ́n lọ lè kọ́ ìdè Lárúbáwá wọ́n wá bẹ̀rẹ̀ sí da Islam rú wọ́n wá ṣe tíra rẹpẹtẹ tí wọ́n fi ń dá wàhálà alẹ̀ sínú Islam tẹnìkan bá ti wá ń ṣe kankan wọ́n wà ní kò sínú Quran nítorí pé hadisi sọ̀yìnwó wà dọ̀yìnfó wà ibi wọ́n gbà wọlé nù wọ́n rí pé àwọn olè ti Quran wò wọ́n á darí sínú sunna ẹ dákun hadisi lóòótọ́ mélòó ló pín sí jama hadisi sọ̀yìn hadisi hasan àti kíni àti dọ̀yìnf àwọn afẹ́sì wọn ti ṣiṣẹ́ lérí ẹ̀ anabi gan ṣe pé láwọn tí wọ́n ń parọ́ mọ́ tí wọ́n ń pè ládìísì anabi ni man kadhaba alayya muta'ammida falyatabawwa maq'adahu minan nar anabi ni gbogbo ẹni tó bá lọ lè sọ̀rọ̀ kan tó lè mi mọ̀ sọ èmi kí mo sì sọ anabi ni kọ́ máa palẹ̀ mọ́ eré àga tí ó jòkó sí nínú náà lọ. àdìsí tọ́lá láàfíà ó wà nílẹ̀ rẹpẹtẹ táwọn bá ti ṣiṣẹ́ lérí ẹ̀ tí ní bámu pẹ̀lú Al-Qur'ani àti àdìsí àwọn orientalist yìí wọ́n wá fẹ́ dẹ̀sìn rú wọ́n wá ní ẹ̀yin mùsùlùmí ká dìde ẹ bá sọ pé Quran nìkan lè gbàgbọ́ ẹ gba àdìsí gbọ́ wọ́n wá pọ̀ rẹpẹtẹ tí wọ́n da Islam rú tẹ́ bá ti sọ kíní kan wọ́n ní kò sí Quran tẹ́ bá ti sọ kíní kan wọ́n ní kò sí Quran tẹ́ bá ti sọ kíní kan wọ́n ní kò sí Quran ẹni tó ní kàfàrà ká ṣe kàfàrà ká gbàwé 60 àbí ká bọ́kùn lẹ́rù ẹ̀rù àbí ká fún yàn lóúnjẹ 60 fẹ́ni tó bá bá yàwó ẹ̀ lásìkò àbọ́kọ rẹ̀ lọ́sàn-án Ramadan ẹni tó ní òun ọgbà wọlé ipe kò sí ti ń jẹ bẹ́ẹ̀ ìtọ́kọ́kọ́ sọ ni pé ó ní kò sínú Quran kò sínú Quran ọ wà nù àdìsí àti Quran là á fi ṣẹ̀sì tẹ́lẹ̀ ní Quran nìkan ni ó làwọn gbàgbọ́ Quran nìkan làwọn gbàgbọ́ àwa ni ẹ̀ ń pẹ́ràn kó ma abẹ́ pẹ́ràn kó ma yu'aqqu 'anil mawludi yawma sabi'i wa yuhlaqu wa yusamma ọlọ́run jọ́ keje tẹ́ bá bímọ ẹ fárí fún ẹ fún lóko tẹ́ bá ti fún lóko tẹ́lẹ̀ ẹ pẹran fún nínú sura wo ni à ń pẹran kó ma wá òun ṣe sínú Quran rárá kọ́dà ọlọ́run ṣe rí fáà sínú Quran rárá kílódé táwọn ànábì ń ṣe ọ̀pọ̀ ànábì pa àgbò fún Hasan ọ̀pọ̀ àgbò fún Hussein àwọn sábà pẹran àwọn bàbá wa láwùrù ni wọ́n ń pè é alọ́bi láwùrù alọ́bi láwùrù alọ́bi sunna alọ́bi sunna alọ́bi sunna àwọn bàbá wa ní alọ́bi sunna ìyẹn afẹ́ pẹ̀rẹ̀ sunna níjẹ́ òní wọ́n pa sunna níjẹ́ òní wọ́n pẹ̀rẹ̀ sunna àwọn bàbá yẹn wọ́n ṣe ìtìpa wọn ká ọlọ́run bá kẹ́ gbogbo wọn àwọn ọ̀daràn ni wọ́n gbẹ̀yìn wọn fa khalafa min ba'dihim khalfun adaa'u s-salah
àwọn ọ̀daràn àwọn dálé kólẹ̀ wọ́n dọ̀ daràn yóò máa gẹ́fìlà bí àwọn onísímẹ́ǹtì bí bàbá tẹ́ ta búlọ́ọ̀kù yóò máa dẹ̀sìn rú afá alásàlátù ọ̀daràn torí ìjẹkújẹ tó fẹ́ jẹ torí pé súnà ó ti dè wọ́n láwọn abala kan wọ́n láwọn fẹ́ súnà àwọn ẹsẹ̀ súnà kò sínú Kùránì torí pé súnà ní ká máa wòṣẹ́ súnà ní ká máa sọ pàrọ̀ súnà ní ká máa sìngbẹ́rẹ́ súnà ní ká máa de bàtẹ́ súnà ní wọn ò gbọ́dọ̀ fòkà sẹ́sẹ̀ òkà kúsàrín òkà gbẹ́kúdé òkà àsọ pàrọ̀ ọmọ yòóyìn ogun àwúre súnà ní àgbọ́dọ̀ sọ̀gùn tájà kíní yẹn ni ọba wọn fi wá rí pé ha tá a bá gba súnà yìí ìjẹ́ ó ṣe kíní ìjẹ́ òdi o wọn ní àbílífù súnà Kùránì ni sọkùnrin àyà Kùránì ni mo wá mo ní súnà ẹ̀ràn kó máa tó ń pa tí bàbá rẹ̀ pa fún tí wọ́n náà ń pa fáwọn ọmọ rẹ̀ nínú àyàwó lọ́wọ́ wàlímà nìka ká ṣe wàlímà lẹ́yìn ìgbà tá a bá ṣèyàwó tá a bá ṣe akídùn nìka tán wàlímà tá a máa káwọn èèyàn jọ yẹn kò sínú Kùránì wò níbo lọ́wọ́ anabi ni àwọn olè mọ́ wàlẹ̀ òbí ṣáà anabi ni Abraham bin Auf ṣé wàlímà kókó wa lẹ́nu jọ ìbá jẹ́ ewúrẹ́ nípa rẹ̀ bá ká ètò mẹ́ni pé tó bá jẹ́ ewúrẹ́ lọ pa á fún wa wàlímà gbogbo ńlá ń lọ wàlímà súnà láṣẹ jama èèyàn máa yá mi oye kádàrú wọn sí súnà anabi ni má pè sínú Kùránì o a sọ fún ọ pé ọ̀ngbẹ̀rẹ̀ kó wọn náà ẹ̀ tó bá fẹ́ dàgàrú pé ẹ̀rùn gbà sọ́wọ́ ní Kùránì ní ayáwó lọ́wọ́ a ní kò sínú ayá kankan lóòótọ́ àmọ́ anabi ni àáfùlẹ̀ ha anabi ni ẹ̀dárùn gbà sí yẹ́wà ni wọn ò gbà gbọ́ kò sínú Kùránì àmọ́ ọgbà yẹn náà kó máa gbọ́ òun náà sì sínú Kùránì ọwọ́ rẹ̀ wà bọ́ yóò ní ìfàwálẹ̀ èèyàn sáà ní wọ náà Allahu Akbar anabi ni ọ̀darùn gbà sí ọ̀n fárùn gbà ọ̀ mọ̀ pé orí ń bẹ́ẹ̀ mi ká máa tẹ̀lé tà nàbì ọlọ́run ni wà á tẹ́ rasula ó ní la'allakum turhamun ọlọ́run Allah subhanahu wa ta'ala ó sọ nínú al-Qur'an al-Karim ó ní ẹ máa tẹ̀lé tọ́lọ́run ọba ọlọ́run ni wà á tẹ́ rasula la'allakum turhamun ọlọ́run bá ní ẹ máa tẹ̀lé tà nàbì kẹ́lẹ́ ráàánú ọlọ́run kí lọ́kàn wọ pẹ̀lú ìdí tà nàbì fi dáadáa rùmọ̀ sí wọ́n sá da sí wallahi bàbá kan bọ̀ ní express ìjọ kan làwọn olè bá dá wọn dó àwọn olè dá wọn dó bàbá yẹn nínú gbà gbogbo àwọn yòókù wọn farun gbà àtàwọn ọkùnrin àtàwọn obìnrin tó wà ń bẹ àwọn amúrọ̀bàṣẹ yẹn wọ́n ní afa bọ́ sílẹ̀ ẹrù ẹ̀dà ọlọ́wà lẹ́yìn bùtù ọ̀yà lọ lè gbẹ́rù ẹ̀ ó sì gbẹ́rù rẹ̀ ọ̀yà dúró lọ́ọ̀kan yẹn máa wò wá àfẹ́ sọ sẹ́lẹ̀ ni àfẹ́ dankanru àfẹ́ bankan yẹ nàmàdé ọ̀yà kálukú yín gbogbo tó wà lọ yín ẹ̀ máa kó kalẹ̀ fóònù yín ẹ̀ máa kó kalẹ̀ ọ̀yà dágbére fáyé àfẹ́ dẹ́jẹ́ lẹ̀ afa ṣàpá wọn afa ni ẹ dákun ẹ yọ̀ǹda wọn ni ẹjọ́ láfa ilà irungba tó ní ni o àwọn mùsùlùmí mìíràn bẹnu mọ́tò táwọn ò ní irungba wọ́n wàá máa dọ̀rọ̀ rú mọ́kọ́ máa pé àwọn Ìgbò ń dárúgbà sí àwọn nasara kan wọ́n dárúgbà sí ẹ̀sìn irungba wa lẹ́sìn àwọn wọ̀ náà wọ́n fẹ́ bí súnà wó nìyẹn kọ́ ọmọ torí pé àwa náà a máa ń ju aṣọ ara mi sí èjìká kọ́ ọmọ wa fi wá wí àwọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe iṣẹ́ ṣe wọ́n fẹ́ dẹ̀sìn rú ni náà ó ní àmì àwọn tí wọ́n ní irùngbọ̀n ẹ̀yin irùngbọ̀n ti súnà tànàbì ń tàwa kì í ṣe ti àwọn ọmọ Ìgbò ànábì ní àrèkó lè ha ànábì ní ẹjí irùngbọ̀n yẹn wọ́sàlẹ̀ níbi àdìsí kan ó ní àfọlẹ́hà ẹ sàmójúkò fúnrúgba yín ẹ fi lè jọ ọmọ gùn ọmọ ya àǹfààní tó wà lábẹ́rẹ́ ọmọ o ànábì ní kókò ṣòkòtò rẹ mọ́jọ kọjá kó kẹsẹ̀ mọ́ asfala minal ka'bayni minal izari fa fin nar tí ṣòkòtò wọ ọkùnrin àti aṣọ rẹ tó bá kọjá kókó ẹsẹ̀ ànábì ní ọwọ́ náà kó tó wà lìjánná o àfi tó lọ́ máa fẹ́rí jẹun níjọba ti gbádìí sí yẹn lọ kó gbogbo ṣòkòtò rẹ lọ létí lọ ó kó gbogbo jàlábíà rẹ lọ létí lọ ó lè kọ́ tiẹ̀ sí tí ò ní dé kókó ẹsẹ̀ rẹ àdìsí ni wọn ní kò sínú Kùránì mo ní ẹ̀dá kó mọ ní ò sínú Kùránì wàlímà ní ò sínú kíni kò sínú Kùránì kí ló adé tẹ wá mú apá kan tẹ fi apá kan lẹ̀ á jẹ́ pé gbogbo ohun tá ànábì bá ti ní a ṣe ọlọ́run ọba aláàlú ni kò sọ fún wa ká ṣe kọ̀ọ̀kan fi sínú àlùkùránì ni ọlọ́run ní alọ́ lè kírun jimá àbí ìdánudí alẹ́ sọ láti mí yóò mi jùmọ̀ ọlọ́run tó bá dijọ́ jimá tí wọ́n bá ti pèrún jọ jimá fasa'aw ẹ tara ṣàṣà ila dhikrillah ẹ lè gbọ́ kútúbà wa dharul bay'a kẹ́sì fi títà ríra alẹ̀
ẹ̀yọ́ mayami àwa adéjìmá oyè ìmáàmù wẹ̀yìn àwa náà ń wò rákà mélòó lásìkò ní ìlàkì tọ́lọ́ Ọlọ́run ò sọ sínú Kùránì àdìsí lọ́wọ́ adé ànábì ni Ọlọ́run bá sọ fún mi pé rákà méjì ni ká máa ṣe kíni ká máa kí tó bá ti dijọ́ jímọ̀ òun la fi rọ́pò zúrí àbí àmọ́ àgbọ̀dọ̀ kí mẹ́rin fún òun méjìlá ṣe kíni méjìlá kì ọwọ́ Ọlọ́run kò sọ súnà kalẹ̀ Ọlọ́run kò sọ súnà kalẹ̀ ta ló wá sọ fún ànábì ànábì ni wahillati lana mayitatani ànábì wọ́n ní ká máa jẹ òkú méjì wọ́n ní ká máa jẹ Ọlọ́run sì ní hurrimati alaykumul maytatu Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ jòkú Ọlọ́run ní gbogbo tó bá ti kú tí ọ̀bọ bẹ̀ nínú ká bẹ̀mí ẹ gbọ́dọ̀ jẹ ànábì wa ní uhillat lana wọ́n wá tún padà ṣe lẹ́tọ̀ fún wa ibi ká máa jẹ òkú méjì kí ló òkú méjèèjì ẹ jama alhut ẹja tó bá kú sínú omi àti ìrẹ̀ àwọn ọmọ èkó lọ́wọ́ mi mọ́tàǹpẹ̀ ní rẹ̀ wọ́n á máa pè ń ta táǹgbà mi ìrẹ̀ ìmọ̀ ní bẹ́líìtì lọ́rùn báyìí ó dùn tí jẹ̀rẹ̀ rí ẹ padà lọ lókè bàbá ti lọlé ọdún ẹnìkan mú yín lóko kẹlẹ wàlẹ kẹmú rẹ ìrẹ wa kú kalẹ̀ ànábì ní Ọlọ́run ní ká jẹ ẹja tó kú ní omi Ọlọ́run ní ká jẹ uhillati lana wọ́n ṣe lẹ́tọ̀ fún wa ẹ pé mọ̀jú wúlù nìyẹn mọ́nì lẹ́dí ahalla lahum ta ló ṣe lẹ́tọ̀ fún wọn aláàlá ni wọ́n sọ àdìsí kalẹ̀ Ọlọ́run kan sọ pé tó ẹ má jòkú ànábì wa ní eléyìí ò sí ń bẹ o àbẹ́ ìjẹja ẹ̀yin tó bá mọ̀ pé Kùránì nìkan lẹ́yìn gbàgbọ́ ẹ̀gbàdìsí gbọ́ ṣe mọ̀ pé ẹ̀yin ní bá wa jẹja kóté torí Ọlọ́run sọ nu Kùránì pé hurrimati alaykumul maytatu ẹ má jẹ ní tí ò bọ́ bẹ́ẹ̀ ẹ̀ ní jẹja ṣáwá ẹ̀ ní jẹja kúrókà ẹ̀ ní jẹ Titus gbogbo ẹni wọ́n rún wọ́n sì láwọn ọ̀gbà súnà gbọ́ súnà lọ́dẹ̀ aláwọ̀ kẹ́ máa ṣe kí ni kẹ́ máa jòkó ẹja àwọn náà máa ń sọ àwọn máa ń pè lókù bo òkú Èkó kèé ṣe Èkó nìkan òkú lọ ní mẹ́ òkú Àbújá òkú London òkú Amẹ́ríkà òkú Paris Ọlọ́run adúpẹ́ súnà o ẹ̀yọ́ màyá mi torí àsìkò wa níta ń fìdí ẹ̀ múlẹ̀ ni pé àwọn ẹ̀sìn mi ń bẹ tí yóò sí nínú Kùránì tọ́jú pé nínú àdìsí láti ṣe kí ni irú kàfàrà tó fẹ́ dàrú náà sìn ibo lọ́wọ́ ìpè tó bá bá yàwó lásìkò lọ́sàn-án Ramadan ibo lọ́wọ́ nínú sunna nínú àdìsí lọ́wọ́ tó bá jẹ́ ní tó gba àdìsí gbọ́ ni tí sì ń katira ni kò ní sọ̀sọ̀kúsọ dípò tó fi máa kábùkù àmọ́ àwọn tẹ́lẹ̀ wọ́n kórìíra sunna wọ́n sì kórìíra alu sunna torí pé sunna ń di wọn lọ́wọ́ iṣẹ́ wúwo tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń wò yín sì ń di wọn lọ́wọ́ bídíà tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe ń di wọn lọ́wọ́ gbogbo àwọn oògùn tí wọ́n ń ṣe fáwọn èèyàn tí wọ́n fi ń rówó alu sunna àtàwọn alu bídíà wọn ò lè sọ̀rẹ́ táyé ìparẹ́ ìgbà tó dòdò rẹ nígbà táwọn bá fi bídíà lẹ̀ tí wọ́n bá wá bọ́ sínú sunna àmọ́ pé ẹ máa wá ṣe bídíà wọ́n wà á dákẹ́ àní dákẹ́ torí kẹ́ ẹ má bàa sọnù àtàwọn èèyàn tẹ́ fẹ́ sọnù gbogbo akọ́lọ́ mọ́sá fi wá mọ̀nà mọ̀rọ́ ti bù sunna náà wọ́n lọ wá ní ọwá tóbi jura wọn lọ ó nípa jura wọn lọ ó tóbi jura wọn lọ wọ́n pè kan ní sunna wájibà nínú sunna láti rí kò sínú Kùránì o àmọ́ ò gbọ́dọ̀ mọ̀ ṣe tó o bá ṣe ọwọ́ náà lọ irú ẹni rákà méjì lásùbà kọ́ wa ló lè kí mẹ́rin torí pé orí inú Kùránì àbí òkí mẹ́fà wọn ò ní gbàrún rẹ̀ wọ́n wà wọ̀nà sunna wájibà ni sunna wájibà ni kò kí jimá méjì sọ̀rọ̀ pé inú sunna lọ́wọ́ kò sínú Kùránì wájibà ni dandan bọ́ọ̀ bá ti ṣe ọwọ́ náà lẹ́yìn náà gbogbo tọ́lọ́run bá ti ní ẹ bá ti ṣe làánà Ọlọ́run ọba bí obìnrin ti ń sorun márùn láàánà Allah lè wáṣọ wọlé mustawsila wọlé wáṣọ wọlé mustawshima ẹni tí ń kọlà oye àtẹni tí ń sorun márùn ẹni tí ń ya tàtún sára permanent tàtún táwọn ọ̀dọ́ àtàwọn obìnrin aṣẹ́wó tí wọ́n yà sára ń sìn yẹn gbogbo ẹni tí bá ti ń ṣe ànábì ní Ọlọ́run ti ṣépèlé wọn kọ́ wá ní o lè yà tàtún sára torí pé kò sínú Kùránì ààyè bí ìwọlé kọlà náà kọ́ Ọlọ́run sá sọ ní Kùránì nígbà ànábì ti lo làánà yẹn òun lọ sọ di pé dandan ni kò ṣe kí ni dandan ni kí kó tẹ̀lé súnà yẹn gbogbo súnà tó bá ti ní ṣe pẹ̀lú pé ọ̀wọ̀ náà Ọlọ́run gbogbo súnà tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀wọ̀ náà Ọlọ́run tó bá ṣe ìdí tí sòkòtò bá kọjá àkókò ẹsẹ̀ ń sìn sẹ́mọ̀ pé ànábì ní fáfin náà rẹ̀ níbo tí níná nínú yẹn ó ti di súnà wájibà ọ̀ gbọ́dọ̀ má ṣe súnà yìí àwọn súnà ọ̀ranyàn súnà dandan ọ̀ lọ lè kéwú ni o
wọ́n máa bẹ lọ́wọ́ àfàpẹ́ dákun eléyìí ṣé ó ti bọ́ sínú wájibà àbí kì í ṣe wájibà gbogbo súnà tá anábì bá ti ní ẹni bá ti ṣe ọlọ́run láàánà rẹ̀ anábì làánà lọ́wọ́ man sabba àbá gbogbo ẹni tó bá bú bàbá rẹ̀ ọlọ́run ṣépele súnà ni nígbà wọn ti ní ọlọ́run ṣépele ọ̀hún yẹn ọlọ́run gbé ọ̀jìnà sí kẹyìn ajẹ́pọ̀ wọ̀nà tó bá bú bàbá rẹ̀ dáàdì kò ní dá fún yín ọ̀wọ̀nà lọ́rùn mọ́mí orí yóò pé ọ̀dọ̀ mọ̀nà àfi tọ́lọ́ bá fèrè jẹun irú àwọn súnà tó bá ti ní ṣe pẹ̀lú làánà ìbínú ọlọ́run wọ́n ní súnà wájibà ni àgbọ̀dọ̀ má ṣe kíní àgbọ̀dọ̀ má ṣe súnà ẹlẹ́ẹ̀kejì òun náà ni sunnatu muakkada sunna muakkada akanipa ládàá rẹ̀ pọ̀ ẹ mà yá mi ládàá rẹ̀ pọ̀ àmọ́ téèyàn bá ṣe kò ní jìyà sunnatu muakkada alimuakkada ti yẹn pọ̀ ààrẹ òun náà ni rákàtà àlìfàjìrì anabi ò lè mọ́kì kódà tó bá travel yóò kì wítìrì anabi ò lè mọ́kì anabi kan nípa kápẹ́rẹ́ léyà súnà tá a kàn pa ni dáadáa rẹ̀ pọ̀ àmọ́ tọ́wọ́ bá ṣe kíni tọ́wọ́ bá pa ò ní ṣe kíni ọ̀ lẹ́sẹ̀ ò níyà àmọ́ ládàá tó pọ̀ ṣe kíni ọ̀bọ̀ fún ó di kàtígórì ẹlẹ́kẹ̀ ló jẹ́ mọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta súnà mustahaba súnà tá a fẹ́ kéèyàn ó ṣe ànábì fẹ́ bẹ́ẹ̀ tọ́wọ́ bá ṣe ọgbà ládàá díẹ̀ bọ́ọ̀ bá ṣe ò níyà muakkada ńkọ́ ọgbà ládà púpọ̀ àmọ́ tó bá ṣe ó ṣe kí ni ò níyà mustahaba ilé kẹta yẹn òun náà ni pé tó bá ṣe ò níyà àmọ́ bọ́ bá ṣe ọgbà ládà díẹ̀ òun náà ni karùn pákó ká tó sàlùwàlà àbí tá a bá ń sàlùwàlà lọ́wọ́ ká gbẹ́sẹ̀ ọ̀tún wọlé mọ́sálásí ká gbẹ́sẹ̀ òsì jáde ká gbẹ́sẹ̀ òsì wọ tọ́lẹ́tì ká gbẹ́sẹ̀ ọ̀tún jáde súnà ní gbogbo ẹ̀ ọkàn wọ mọ́sálásí wá rí i pé ẹsẹ̀ òsì ló gbé wọlé lọ́wọ́ ní yé ètò òun ti bá wọn fìtínà ti dé o lẹ́yìn bá yapa súnà fìtínà ní wàhálà ti bá wọn ẹ̀dá kan ẹ̀ sànù ẹsẹ̀ òsì ló mọ́. a ní ọ̀gbàládá ni ò ní ẹ̀ṣẹ̀ ẹ̀yọ́ màyá mi òòrùn pákó gbà tó ń sàlùwàlá ọ̀gbàládá ni ò ní ẹ̀ṣẹ̀ lẹ́yìn náà ká máa fi pàfọ́ọ̀mù sára tá a bá ń jáde àwa tá a jọkùnrin àbí obìnrin ò gbọ́dọ̀ fi pàfọ́ọ̀mù sára ń tiwọn o ànábì ló ní sinna lóbìnrin tí máa ń tẹ pàfọ́ọ̀mù sára jáde àmọ́ lè lò ní ndọ̀ nínú ilé láàrin wọn àti ọkọ rẹ̀ ó fi nǹkan sára àfọwọ́n wọlé báyìí ọmọ gbọ́n tó dáa inú rẹ̀ ọmọ dùn pé obìnrin dáadáa ni wọ́n bó ṣe ṣe yẹn náà ọgbà ládàá torí kí ọlọ́run ká mọ̀ sí dáadáa sọ́kọ àbí ọgbà ládàá lérí ẹ̀ ọkùnrin tí ń jáde pàfọ́ọ̀mù tó fi sára yẹn wọ́n máa ta sánsán ọgbà ládàá àmọ́ tó bá ṣe ò ní ṣe kíní ò ní gba ẹ̀ṣẹ̀ tọ́ ẹ̀yọ́ mayami ìran mẹ́ta tí súnà pín sí ni gbogbo ẹ̀ pátá ìlàgbà aládá lérí ẹ̀ àmọ́ kìí ṣe gbogbo ẹ̀ lágbà ẹ̀ṣẹ̀ lérí ẹ̀ tàbá fi sílẹ̀ kí ló wá dé tá a wá fi sílẹ̀ nígbà tá a mọ̀ pé àgbà aládá lérí gbogbo ẹ̀ nítorí ká máa ṣe ni pé ká máa ṣe wájibà tọ́jọ́ ọ̀rọ̀ yàn ká sì máa ṣe muakkada èyí tán kàn pa ká sì máa ṣe mustahaba èyí tí wọ́n fẹ́ fún wa torí pé ládá wà ń bẹ púpọ̀ tó àwọn wo ni wọ́n ń pè ní alùsùnà ẹ máa gbọ́ tí wọ́n ní àwọn alùsùnà gbogbo mùsùlùmí àgbáńlá ayé tí wọ́n ti ń tẹ̀lé ànábì wa Muhammad lóòótọ́ ni wọ́n ń pè ní alùsùnà kì í ṣe ẹgbẹ́ kan tí wọ́n dálẹ̀ ní Maka àbí wọ́n dálẹ̀ ní Cairo àbí wọ́n dálẹ̀ lẹ́kọ̀ọ́ àbí wọ́n dálẹ̀ ńlọrin tọ́ọ̀ bá ti mú súnà mẹ́sìn rẹ̀ o ti jẹ́ mùsùlùmí alùsùnà tọ́ọ̀ bá ti ń ṣe bídíà mọ́ pẹ̀lẹ́ lálùsùnà oṣoògùn mọ́ pẹ̀lẹ́ lálùsùnà kọ̀sọ́ ìsẹ̀ alùsùnà àrùbà wọ́n ní ìgbà wo lèyàn máa jẹ́ alùsùnà mùsùlùmí wọ́n ní ìgbà téèyàn bá ṣe nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ àtàwíìdì ìgbà téèyàn bá mọ ọlọ́run lọ́lọ́run tí ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run la ilaha illallah kò bá wọn bọ òsàdílé kò bá wọn bọ òsàdọ́bọ lẹ́yìn náà kò bá wọn sọ ogun tajà kò bá wọn sọ ogun ajé kò bá wọn sọ ogun owó kò sọ nǹkan mára kò sọ nǹkan má dì í òun sọ nǹkan má dì í ó ní alùsùnà nìyọ irú súnà wo nìyẹn anabi ni man ta'allaqa tamimatan fala atamma Allahu lahu anabi ni gbogbo ẹni tó bá fi lè sùn kamara anabi ni Ọlọ́run ní parí ọ̀rọ̀ rẹ̀ dáadáa fala atamma Allahu lahu umurahu nítumẹ̀ anabi Ọlọ́run ọba onídìí ogun lè ṣe bùtì ayọ̀ torí Ọlọ́run ọba Allah ló yẹ kó máa fi sọ̀ra kùrìsì ló yẹ kó ká fálákì ló yẹ kó ká nọ́ọ̀sì ló yẹ kó ká tó bá ti wá sùn kan rọ̀ tó ń sùn kan sára tó ń rìn kan mọ́lẹ̀ nítorí pé ọ̀n wá ìṣọ́ nítorí pé ọ̀fẹ́ tà nítorí pé ọ̀fẹ́ kí wọ́n wá yọ̀ tẹ̀ ọ́
ẹ̀yọ́nu ayé ọ̀lẹ́bu òun fi sinabu òun fi mú ẹbu má pè rẹ̀ lálùsùn náà torí pé ẹlẹ́bọ ni ọ́ iyyaka na'budu làwọn mọ Ọlọ́run nìkan ló sìn tó bá sì ní sọ̀rọ̀ ọ̀ sàdúà wa iyyaka nasta'in ìtumọ̀ wa iyyaka nasta'in kò sàdúà kí ló wọn wá tó lè sàdúà wa qala rabbukum ud'uni astajib lakum Ọlọ́run yẹ pè mí dáhùn kí ló fẹ́ ẹ̀yẹ sá pè mí kí n fún yín tẹ́ ń fẹ́ ujibu da'wata da'i iza da'ani yín dáhùn tẹ́ bá ti pè mí àmọ́ falyastajibu li ẹ̀yin náà má ṣẹ̀ mọ́ wa liyu'minu bi ẹ̀yin náà má ṣẹ̀ bọ́ mọ́ ẹ lè gbàgbọ́ tẹ́ bá ti gbàgbọ́ ujibu da'wata da'i àwa tá a ṣẹ̀ bọ́ mọ́ bàbá ti sàdúà làdúà wọn gbà àdúrà tiẹ̀ náà tó ní pé látijọ́ yìí bákan náà ni ìwọ náà ìtọ́ sọ̀rọ̀ ló lè já èyí tó so mọ́dì ló lè sọ nù èyí tó so mọ́ ọrùn ló lè mú kó èyí tó síngbẹ́rẹ́ gbé ẹ̀mí rẹ̀ kó ń bẹ̀ àwọn ìgbẹ́rẹ́ ò ṣe é parẹ́ mọ́ ọ wà gbé ẹ̀mí rẹ̀ kó ń bẹ̀ pé ọlọ́run ọba ò gbára lé gbẹ́rẹ́ mọ́ ìwọ ni mo ṣe kíni ìwọ mo gbára lé wa tawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́run ni ẹ gbára lé alààyè tí ò ní kú ọwọ́n gbára lé gbìn ọ̀n gbára lé ọ̀gà ọ̀n gbára lé pẹ́pẹ́yẹ ewúrẹ́ ìjàpá ẹja àrọ̀ inna lillahi wa inna ilayhi raji'un ọyẹ kọlọ́wọ́n bá aláwọ̀ bọ̀ wí ó disappoint ọlọ́run yín tó ń wá tó fi ń jẹ ẹja àrọ̀ yẹn suratul Fatiha ó lè ka kọlọ́wọ́n fọ̀ yín tó ń wá tó fi ń sùn kàmádì yẹn tó bá ka Falaki àti Nasi yóò ṣiṣẹ́ rẹ̀ fún yín tó ń wá nídìí ọjà rẹ tó fi ń rìn kàmálẹ̀ yẹn tó bá ka la hawla wala quwwata illa billah ọgọ́rùn-ún kan lójúmọ́ ọlọ́run bó sinà fún mùsùlùmí làwọn ayé ṣẹlẹ̀ bọ̀ náà àdúrà làwọn máa ń ṣe àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń ṣògùn alákọ̀ọ́kọ́ tá a fi jẹ́ alùsùnà nìyẹn ló fi jẹ́ pé lómi wọ́n ní ilé kéwà yìí gan alùsùnà làwọn gan làákọ́ yín súnà bí mo ní rọ́ nìyẹn ṣògùn ẹ̀ ṣe alùsùnà ṣògùn ẹlẹ́ẹ̀kejì bídíà èèyàn ní ma ṣàdáadáa lẹ̀ tó bá ti pè é lẹ́sìn ànábì ní ọkọ̀ọ̀kọ́ ṣe kó tó ṣe ó sì rí pé bá ànábì ti ṣe gẹ́lẹ́ níwọ̀n náà ṣe kíni ìlò ṣe òun ní ṣe bídíà ẹlẹ́ẹ̀kẹta ni pé akhlaq ìwà rẹ̀ ó dá sí gbogbo àwọn èèyàn kódà ẹni tí ì ṣe mùsùlùmí ládùúgbò ìwà rẹ̀ ó dá sí ìyá kọ̀ǹfọ́ baba Sunday ní baba Reboka wọ́n máa ròyìn pé alájà bùrọ́dà èèyàn rẹ̀ ni àmọ́ ẹ̀sìn wa nìkan ni òní bá wa ṣe kíni ní òní bá wa ṣe ọ̀sánú kiriyó ọ̀sánú ẹlẹ́bọ tó bá ti jọ̀rọ̀ humanity charity àwa mùsùlùmí lání anábìrin ká máa ṣe dáadáa sí ẹni tí ìṣẹ̀lẹ̀ sìn wa lópin ìgbà tí ọba lóun fẹ́ ṣe kíni òun fẹ́ bá wa jà àbọ̀ òun fẹ́ pa wá ká ṣe dáadáa sí wọn eléyìí náà ń pè ní ìwà alùsùnà ọ̀làmánà kì í sì pé wà alùsùnà tí wọ́n kó ẹran lé lọ́wọ́ ẹran lé ya ọgbà 2 million àríọ́mọ́ ọwọ́ ní wà alùsùnà lóòótọ́ ò tí kó nínú súnà pátápátá àmọ́ súnà rẹ ti ṣe kíni ó ti mẹ́hẹ̀ torí pé ìwà la fi mọ̀yàn ní ẹni tí ń tẹ̀lé ànábì torí ànábì gangan fún rẹ̀ oye oníwà dáadáa ni lakodi kana lakum fi rasulillah uswa ọlọ́ọ̀ni ẹ̀sìn máa kọ́ṣe Muhammad ọwọ́ ní wọ́n kọ́ṣe ànábì irungba òfin kọ́ṣe ànábì sokotoro balẹ̀ òfin kọ́ṣe ànábì jalibabu rẹ̀ nìkọ́ bùrọ̀ òfin kọ́ṣe ànábì àmọ́ ìwà rẹ̀ ò ṣe kíni ìwà rẹ̀ ò jọ wà ànábì irú súnà yẹn oye ó ti dínkù ẹbọ àti bídíà nìkan ní máa yọ yẹn kó mẹ́ pátápátá ó ṣe bọ́ olóòtẹ̀ lójú ọ̀nà ànábì ó ti kó ònú súnà pátápátá àmọ́ tí ìwà rẹ̀ bá kú díẹ̀ káàtó ó sì ń jẹ́ onísúnà tó ń jẹ́ yìí ọ̀ ń jẹ́ onísúnà tó jẹ́ pé ìwà rẹ̀ ò ṣe kí ni ìwà rẹ̀ ò bá súnà tí ń ṣe mu kọ́lọ́mọṣẹ́ ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi ẹlẹ́ẹ̀kẹrin kí ni mo gbọ́dọ̀ kọ́kọ́ ẹ̀ mọ̀ pé kíláàsì làwọn ń bí èmi ò wá dáwọ́ kàn mí o kí ni alákọ̀ọ́kọ́ ó ò ní ṣe bọ́ lọ́mọ jẹ́ àlùsúnà eléyìí kọ́ máa jẹ́ ẹ̀kọ́ fáwọn tí èsì súnà tí wọ́n láwọn ní àlùsúnà kó sì máa jẹ́ ẹ̀kọ́ fáwọn tá a láǹṣe tá a ṣe dáadáa alákọ̀ọ́kọ́ táwọn ìmọ̀lẹ́ àlùsúnà ò ní wọṣẹ́ ò ní ṣẹbọ ò ní máa ṣe kèfèrí ò ní máa lọ sóòru ó dúró lọ́dọ̀ ọlọ́run ọgbà la ilaha illallah nìkan gbọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in lọ́mọ fi sìn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ tẹ̀lé ànábì lérí bá ànábì ṣe ń ṣẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹta ọmọ wà dáadáa sáwọn èèyàn bàbá rẹ̀ yóò gbádùn ẹ̀ àwọn ni ìwọ náà fẹ́ dá àlùsúnà dákun máa tẹ̀lé Ibrahim ó dá sí mi púpọ̀ yóò gbẹ́nalé yá wá fún mi yóò fún mi ní nǹkan àwẹ̀ bó ṣe wà yẹn àwọn àna rẹ gan wọ́n ròyìn rẹ ipe yìí náà fẹ́ẹ́ máa ń bí ṣé rárá ìjọ àwọn alùsùnà Ibrahim ni á fún yín lọ́mọ kò lè má pè wá yóò kí wa yóò fi nǹkan ránṣẹ́ yóò bẹ̀rẹ̀ àláfíà wa kò sí yàtọ̀ láàrin Ibrahim àna wa àtàwọn ọmọ tá a bí bó ṣe kó orílẹ̀ àná nìyẹn àwọn àna rẹ ti gbọ́dọ̀ rẹ ti pẹ́ àbáṣúnà wọ́n ti gbọ́dọ̀ rẹ ti pẹ́ ìdàdà ànábì máa ń sàkólé kan lérí àwọn àna ẹ máa ń sàkólé kan lérí àwọn ìyàwó ànábì elú ìyàwó bẹ́ẹ̀ bá ti rẹ́ nìkan tó lóun ṣe súnà tí ń nẹlẹ́ ha súnà rẹ̀ ò pé kọ́mọ tí ń ṣe
anásílá ànábì ọ̀nà kan rí nínú gbogbo àwọn ìyàwó ànábì anásílá ànábì ọ̀nà kan rí ànábì òsíwọ́ lu obìnrin rí nísìnyí bá wọn wí nípò wọn sákèsí kọ́dà yíyan wọn lódì tí wọn bá ṣe ń tọ́fẹ́ àmọ́ ànábì yẹn lu obìnrin bọ́ọ̀ bá ti ń lu obìnrin èyí ṣe alùsùnà tó gbádùn ẹ má nà lẹ́hàá mọ́ o ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kó lè stop yẹ o ọ dágbére fárísìkì ọlọ́wọ́n bọ̀ wí ọ̀nà obìnrin anabini khairukum li ahli anabini tó dájú láàrin lẹni tó dá tíyàwó ẹ̀ ọwọ́ nà ọ dá lọ́dọ̀ ọlọ́run àdúrà rẹ̀ onígbà má wọn nà obìnrin má o wọ́n sọ wọ́n wá bí ọdún parí jáde lọ mọ́ṣáláṣí ìgbà tó bá fi dé inú rẹ̀ ti ṣe kíni inú rẹ̀ ti rọ̀ bó wà tó ń bọ̀ ó tún bá ara bíṣà dání ó tún rà dání fún ó bá jẹ́ pé gúgúrú àtẹ̀pà ni ó tún rà dání fún ọkàn délé wa ọkàn jù sílẹ̀ bẹ́ẹ̀dì ni ó tún lè dúkó fúnra ẹ̀ ní ó padà wá bẹ̀bẹ̀ pé ẹ̀dẹ̀ mọ́ bínú ọmọ ya wọ́n gba sítánì láyé inú ayé rẹ̀ o wọ́n bá ti ná obìnrin ọlọ́wọ́ bọ̀ wí o ọlọ́run ní ẹ̀yin náà tọ́ ànàkún ọlọ́run tí wọ́n ti ń tẹ̀lé aṣẹ yín fala tabghu alayhinna sabila ọlọ́run ní ẹ má kọjá àlàlé wọn lérí oyin bá yín wí o ọlọ́run ọba yín náà lọ́wọ́ ọlọ́run ọba tí wọ́n ná o wọ́n torí pé òun fún lóúnjẹ òun raṣọ fún ọgbàlé lọ́wọ́ ń lù ẹjí wa wọ́ dá o ẹjí alámaná o kí wọ́n pe tàlẹ́fẹ́ bá dòwò pọ̀ alùsùnà mùsùlùmí alùsùnà lò kò ní jàmbá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé ká máa wá jíjẹ mímu lọ́nà halal ọmọ ya ibi adé yẹn ẹsẹ̀ yín yẹ ká máa wá jíjẹ mímu lọ́nà halal ẹsẹ̀ yín yẹ ọmọ ya mi halal tórótóró ni o aláàlí tórótóró ni o sórí jìbìtì ẹ̀kan náà ló lù ú lẹ́yìn ẹ̀kan tó bá ti lù ú yẹn kò tó dáa fún ọmọ torí ẹni tó lù ú níwádọ̀ ẹ̀ mọ́ ẹni tó lù ú jìbìtì kò níwádọ̀ ẹ̀ mọ́ kó lè tó sọ fáwọn yẹn pé má dọ́dọ̀ ẹ̀ nǹkan mẹ́rin tá a fi ń jẹ́ alùsùn náà nìyẹn ká má ṣe bọ ká má ṣe bídíà kí wà wọ́ dáa ká má wùwà kí wà ká sì má jẹ haram kọ́lọ́wọ́n wọlé àánú rẹ̀ kó má ṣàṣì náà aláàlí fẹ́ni kọ̀ọ̀kan wa tó àǹfààní ẹni tí wọ́n ti súnà alákọ̀ọ́kọ́ qabulul amali ọlọ́wọ́n gbàṣẹ́ rẹ̀ tó bá ń ṣe bídíà ọlọ́wọ́n nígbà mọ́ni àmìlà àmàlà lẹ́sàn àlẹ́ amúrúnà fọwọ́ rọ́dùn ànábì ní tọ́ba ti ń ṣe bídíà àti ìsèpá wà láṣẹ ní tó ń ṣe ọlọ́run nígbà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ọ qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumu wa yaghfir lakum dhunubakum ọlọ́run máa fẹ́ríjì yín tẹ́ bá ti ń ṣe súnà gbogbo ìtẹ́ ti sẹ́yìn ọlọ́run ó parẹ́ fún yín lẹ́yìn náà tẹ́ bá ti ṣe súnà àánú ọlọ́run máa lẹ́yìn káàkiri ọlọ́ni wa àti Allah wa àti ar-rasula la'allakum turhamun wa àti ar-rasula la'allakum turhamun ọlọ́ni tẹ́ bá ti ń tẹ̀lé sunna ọlọ́run bọ́ ọmọ kẹ́yìn ọkàn rẹ̀ balẹ̀ ẹni wọ́n tó sọ̀gùn tó ṣe ẹbọ ẹbí rẹ̀ balẹ̀ jẹ̀mọ́ ó sì gbà fún kádàrá ọlọ́run tádàwọ̀ bá dé àdánwò dé o ọlọ́run nítorí pé ọgbà ìmánì àbò ní ìmánì kọ́ mọ́ dán o àmọ́ yóò fún ní agbára tó fi gba ìmánì náà yọ̀wọ́ dáa ìgbà tí kankan ò ṣẹlẹ̀ sí ẹ̀ ìmánì dáa púpọ̀ tó bá ti jẹ́ alùsùnà ó ní ìmánì lẹ́yìn náà ọlọ́run máa kí ọ lẹ́yìn náà tó bá ti jẹ́ alùsùnà ọlọ́run máa fi ọ mọ̀nà wa in tuti'uhu tahtadu ọlọ́run tẹ́ bá ti ń tẹ̀lé ànábì yìí máa fi yín mọ̀nà yìí máa gáìdì yín ọ̀rọ̀ ayé rẹ̀ ọlọ́run máa gáìdì ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ọlọ́run máa gáìdì ẹ̀ tó jẹ́ pé súnà ló ń ṣe kíni ló ń ṣe lẹ́yìn náà ọlọ́run wá fi ọ sínú àlìjánná tó bá di ọ̀run ànábì ní gbogbo ẹni tí ó bá fẹ́ wà àlìjánná ó yẹ kó tẹ̀lé òun ẹni bá ti tẹ̀lé òun yọ wà àlìjánná ọlọ́mọṣà sí wa lọ́mọ àlìjánná kọ́ lọ́mọ sí wa lọ́mọ àná ọlọ́ agbára ọlọ́run bá wa èèyàn máa yá mi pàtàkì súnà àtàwọn iṣẹ́ tí súnà ń ṣe àtàwọn iṣẹ́ tí súnà ń ṣe iná lásàlàyé yìí àti àwọn àǹfààní súnà fẹ́ni tí bá ń ṣe mo bẹ̀ lọ́ọ̀ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí ìmọ̀lẹ̀ súnà ti hàn sí kọ́lọ̀ mọ́jì wọn kó mẹ́ láéláé o gbogbo àwọn tí wọ́n ń sàbọ̀ ààbọ̀ tí wọ́n ń fa àbọ̀ lẹ̀ ọlọ́mọṣà wọlé àánú ẹ̀ ọlọ́mọṣà jí wọn lè máa rí gbogbo ẹ̀ ṣe gbogbo àwọn tí ò tí ì máa ṣe rárá kọ́lọ́mọṣà já wọn náà wọ́n máa ṣe gbogbo àwọn bàbá wa àwọn àfáà wa tí wọ́n ti kú lé ní súnà kọ́lọ́mọṣà bá kẹ́ gbogbo wọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àwọn àfáà wa tí wọ́n ń tàmọ́lẹ̀ súnà sí ọlọ́run járí gbogbo wọn pé kó sàlékún àláfíà àwọn àtàwọn náà gbogbo àwọn tá a jọ́dọ̀ ọlọ́run kó fi súnà yé wa kó fi islam yé wa kọ́mọ̀dé súnà ó dàrú mọ́ wa lọ́wọ́ kọ́mọ̀dé àdọ̀tí súnà kọ́lọ́wọ́n bá aláà kó fi súnà ṣe àpèjúwe dáadáa fún gbogbo àwọn èèyàn tí wọ́n máa wò wá subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wattaqun النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون